Mo kí gbogbo ìdílé bàbá mi Omítúndé àti gbogbo ìdílé bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, ìdílé bàbá mi Ọlátúnjí. Ayọ̀ tá à ń ṣe lénìí lórí àwọn ọmọ wa kò ní dẹkún. Bìjà ikún fàyàkùn. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi lam yata'iz waladan wa lam yakun lahu sharikun fil mulki wa lam yakun lahu aliyyun minadh-dhulli wa kabiru takbira. Bismillahir rahmanir rahim. Qul a'udhu birabbil falaq min sharri ma alaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri nafasati fil 'uqad wa min sharri hasidin idha hasada. Bismillahir rahmanir rahim. Qul a'udhu birabbin nas malikin nas ilahin nas min sharril waswasil nas alladhi yuwaswisu fi sudurin nas min al-jinnati wan nas. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ulika wal hati lima sabaka nazirul aqbil aqi wal adi illa siratikal mustaqim wa ala ali akan kadri wa miqdail azim. Adúpẹ́ fún Ọlọ́run Ọba. Àwọn tó lè dúpẹ́ ò tí dé. Ẹ jẹ́ a dúpẹ́ dáadáa. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sàmà tí ilẹ̀ ti fi mú. Àwa dúpẹ́ fọ́lọ́run pé a dá ọjọ́ wípé a fẹ́ ṣe ìyàwó fáwọn ọmọ wa. Ọba aládé jẹ́ kó ṣeé ṣe fún wa, kì í ṣe agbára wa mà, kì í ṣe agbára wa sà, àánú Ọlọ́run la rí gbà. Bá a ṣe dúpẹ́ ìtòrò ti sọ fún ara ẹ̀ wípé làyìn ṣọ́kẹ́rì tún bá àdá bismillahir rahmanir rahim. Ọlọ́run ní làyìn ṣọ́kẹ́rì tún láṣìdá ẹnọkùn. Ó ní tí mo bá ṣoore fẹ́ dá tẹ́dá yẹn bá mọ̀re tó bá dúpẹ́ ó lóun á ṣàlékún oore. Ẹ jẹ́ ká máa dúpẹ́. Àwọn kìrìsìtẹ́nì wọ́n ní ká máa jẹ́ kí ọpẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ. Lágbára Ọlọ́run a ò ní dúpẹ́ tipátipá, a ò ní dúpẹ́ túláàsì, a ò ní dúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọpẹ́ ayọ̀, ọpẹ́ ìdùnnú la máa dá lórí ọmọ. La hawla wala quwwata illa billah. Mo kí bàbá mi, bàbá dáadáa. Àwọn bàbá ńlá bàbá alága alhaj Mosúnmọ́lá Àrẹ̀mú bàbá Ikimọ́. Nílé ayé mi èmi ò lè ṣe o, kí rẹ́ni tán lọ́rùn gbéga kí n máa dìtẹ̀ mọ́. Bàbá rẹ́ni tó ṣerú èyí, ìyá ní ojú onítọ̀ òun o. Àrẹ̀mú tẹ́ ń bàtà, Àrẹ̀mú tẹ́ ń bàtà yóò ẹ ò lè jẹ́. Bàbá mi Àrẹ̀mú Mosúnmọ́lá, àwọn ló sọ fún wa wípé ká máa ṣe wọ́n ní kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. Bàbá mi Àrẹ̀mú, gbogbo ohun tẹ́ ẹ ti fi ṣe ẹgẹ́dímẹ́ǹtì ṣe kò ní dojúrú lójú ẹ̀mí yín. Àrẹ̀mú Mosúnmọ́lá kò ní jà á ṣe, kò ní jà á ṣe mọ́, kò ní jà á ṣe mọ́ o, kò ní jà á ṣe mọ́ ìgbéyàwó ní o, kò ní jà. Ẹ bá mi nàka sí Àrẹ̀mú Mosúnmọ́lá, kò ní wó lulẹ̀ lójijì lágbára Ọlọ́run Ọba. Ẹ nàka sí alámúnáṣúra la máa kà fún bàbá. Ìwọ tó bá ti kékéwu, tó o bá ti ṣàdúrà fọ́mọlá kejì yẹn ó di dandan àdúrà tiẹ̀ náà á gbà. Ó yá alámúnáṣúra láàkàsọ́dírà wà wà dáná àǹkàwísírà aládìyà àǹkọ̀dà sára wàràfàánà làkà wàyínàmọ́ àlìhùzìrì ùzìrà ìnàmọ́ àlìhùzìrì ùzìrà fàìzà fàràkì tàfàǹzọ wàìlà rọ́bù kàfàrìgàb. Bàbá mi ìnira òní. Ẹ jọ̀ọ́ gbogbo ẹbí bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, ẹbí ọkọ ìyàwó, gbogbo ẹbí bàbá mi Omítúndé, ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. A bọ̀ sẹ́nu ọ̀nà ń bẹ̀ yẹn. Dádì ẹ wá, dádì ẹ wá, ẹ mọ ọ̀bọ̀, ẹ jókòó, ẹ jókòó. Ayé àtijọ́ ló máa ń sọ wípé àlejò ló máa ń kọ́kọ́ jó, onílé tójú. Ayé àtijọ́ ni o. Màámi ẹ má bínú jàre.
ẹbí Ọlátúnjí. Bàbá mi engineer Alhaji Abdulgani Ọlátúnjí. Àti màmá mi olóríire, màmá Alálùbáríkà Alhaja Aminat Ọlátúnjí. Ẹ dákun ẹ dìde. Allah balẹ̀ mo kí yín sà. Ẹ ra sà, ẹ káàsán sà. Dádì, ẹ mọ ọ̀bọ̀ yàn yín. Ẹ máa bọ̀ ń bí. Gbogbo àwa fámìlì ẹ jẹ́ ká wà lẹ́yìn. Wọ́n máa jó, tán bá ti ń jó wọ́n á jókòó ká tó pe àwọn ẹbí ọkọ. Ẹ má bínú. Èní lọ́jọ́ ayọ̀ yín, wọ́n fẹ́ lòmí ìṣe yín, wọ́n dẹ̀ ní fẹ́ lòmí ìṣe yín títí ráyé inshallah. Dádì, àní lẹ́yìn àkìyẹn sà. Dádì ẹ má bínú. Ẹ má màámi ẹjọ́ yín wọ̀n. Ẹ wò wọ́n lóòótọ́ ni Kùránì sọ pé mọ́síná wá sùlá sáwárù bá hà o. Èkó náà ń pè bí o. Allah 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 Allah. Gbogbo ẹbí pátápátá ẹ jẹ́ ẹjọ́ yìí wọ́n ká bá wọn jó. Ó yá. Allah 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 Allah. Ya ilahi ya ilahi Allah 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 Allah. Ya ilahi alamina. Ẹ jẹ́ ká dìde ká jọ́ yìí wọ́n. Allah 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 Allah. Omítúndé ó yá ó yá. Allah 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 Allah. Ya ilahi ya ilahi Allah 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 Allah. Ya ilahi alamina Allah 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 Allah. Ọba tó ní yín kó má dààmú ẹ̀yin o Allah 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 Allah. Kó wá dúró tì yín kó má dààmú yín Allah 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 Allah. Torí òun lẹ́ni ẹ ò lẹ́nìkan. Ọ̀rọ̀ ayé yín ó dọ̀wọ́ rẹ̀. Omítúndé sọ pé àdùpẹ́ ẹ ṣé. Àdùpẹ́ ẹ ṣé. Bàlá ṣe gbọ́rọ̀ wá gbà ọpẹ́ ló yẹ wá. Àdùpẹ́ ẹ ṣé o. Bàlá ṣe gbọ́rọ̀ wá gbà àdùpẹ́ ẹ ṣé. Ọlátúnjí ayọ̀ wá ti dé. Ayọ̀ wá ti dé. Ayọ̀ wá ti dé o. Bàbá wa dúpẹ́ fàlàwùrà. Ayọ̀ wá ti dé. Allah ayọ̀ wá ti dé o. Bàbá wa dúpẹ́ fàlàwùrà. Ayọ̀ wá ti dé. Gbogbo Ọlátúnjí oyè ìnáwó yín sókè kẹ́ máa sọ wípé oyè ẹgbẹ́ lọ́rùn tóbi. Yàháyù yàkọ̀yù. Ẹgbẹ́ lọ́rùn tóbi o. Yàháyù. Ọlátúnjí gbẹ́ lọ́rùn tóbi. Yàháyù yàkọ̀yùmù. Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Oya ẹgbẹ́ lọ́rùn tóbi o Yàháyù yàkọ̀yùmù. Ẹgbẹ́ lọ́rùn tóbi. Yàháyù yàkọ̀yùmù. Ọlátúnjí gbẹ́ lọ́rùn tóbi o Yàháyù yàkọ̀yùmù. Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala Sayyidina. Ọlátúnjí gbẹ́ lọ́rùn tóbi o Yàháyù. Wọ́n gbẹ́ lọ́rùn tóbi. Yàháyù yàkọ̀yùmù. Gbẹ́ lọ́rùn tóbi o Yàháyù yàkọ̀yùmù. Allahumma salli ala Sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala Sayyidina. Ọlátúnjí gbẹ́ lọ́rùn tóbi o Yàháyù yàkọ̀yùmù. Wọ́n gbẹ́ lọ́rùn tóbi. Yàháyù yàkọ̀yùmù. Ẹbí Ọlátúnjí gbẹ́ lọ́rùn tóbi o Yàháyù yàkọ̀yùmù. Torí pé oyi biribiri oyi kan yín o. Oyi biribiri oyi kan yín o. Oyi biribiri oyi kan yín o. Ó yẹ máa bọ̀ lórí ìjókòó. Àánú Olúwa yí kan yín o. Oyi biribiri oyi biribiri oyi kan yín o. Ẹbí Ọlátúnjí oyi biribiri oyi kan yín o. Oyi biribiri oyi kan yín o. Ayọ̀ ọmọ ti yí kan yín o. Wala hawlan wala quwwata. Ẹ wá jókòó báyìí, ẹ jẹ́ kán wá jókòó. Dádì ẹ wá jókòó. Nígbà táwa pé gbogbo ẹbí Omítúndé káwọn dìde káwọn lọ kójú ọmọ wọn tí wọ́n wọlé láti ta. Bẹ́ẹ̀ ni a ti ta ní láti ẹnu géètì lọ́hùn. Omítúndé and Ajíbọ́lá.
صلوا على النبي الكريم sallallahu alayhi wa sallam. ẹ̀yin ẹbí Omítúndé àtàjíbọ́lá nígbà tá a rí i pé ibi tí àwọn àna wa gbà wọlé káwa náà má gbàbẹ̀ wọlé kó má dàbí àfojúdi ṣùgbọ́n nígbà tí wọ́n gbé kámẹ́rà yín lọ sófà sí reflection yóò jẹ́ hàn dáadáa ẹ wá máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí kìíní yẹn ò reflect dáadáa wọn àròjù yín ẹ máa bọ̀ báyìí sàmà Omítúndé ànàjíbọ́lá gbogbo àwọn ọmọ ìlú lálàtà wà ń bí àwọn Abẹ́òkúta àwọn Afẹ́nifẹ́re àwọn tá a so igi wọn wá sí lálàlá tókè ìyá gbogbo yín ẹ dìde ẹ máa bọ̀ báyìí wá ẹ máa bọ̀ báyìí reflection yẹn ò hàn ń bẹ̀ yẹn ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ gbogbo àwa tá a jókòó abiyamọ tó bá wà ń bẹ̀ ní kó dìde o ayọ̀ mi ò ní dàpínlé kó dìde o èmi náà ṣerú ìfọ́mọ kó dìde o yàtọ̀ sọmọ 100 ọdún náà yín àtọmọ ọdún 2 ní kó jókòó ẹ̀yin yòókù ẹ máa. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أيوة نبي محمد صلى الله عليه وسلم. kò sí nǹkan tá a fẹ́ ṣe léni ju ká tí a máa dúpẹ́ lọ. alihamdulilayi amudantọ ibale atirọ alihamdulilayi sẹmiyambasirọ sumansala. suma sala tu ala muhammadu mukudara ẹyọ bá rẹ mọ. sallallahu alaihi wasallam. adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run. alhamdulillah. pẹ̀lú ògo ọlọ́run wọn ní fi kó sí yín ránṣẹ́ sí wa ní dé bá sàárè wa kẹ́rù wálé látọ̀ ọ̀hún ọlá orúkọ ẹ̀yin méjèèjì muhammadu Sodiq Habeebat ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ kalimọ̀ tani Habeebat tani bílíbílí sádi. Habeebatani ilara hamani subhanallah wabiyamudu subhanallah iliyasimi subhanallah wabiyamudu subhanallah iliyasimi subhanallah wabiyamudu subhanallah iliyasimi wabiyamudu subhanallah ilazimi semiya basira alima waya semiya basira alima waya semiya basira alima waya semiya basira alima waya sanada ujuberelo kami fauki labaika salimata semiya basira walima waya semiya basira alima waya wale ọ̀la òwe wale ọ̀la òwe ẹni wale ọ̀la òwe wale ọ̀la òwe àwa ti bá Sodiq wale ọ̀la àtòrí Habeebat wale ọ̀la ẹ̀yọ̀ gbọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam. akànfẹ́lẹ́ ìṣekára wa wọ́ ọmọ náà. We have to dance here happy inú wa dùn ọdún tá a kọ́kọ́ máa ṣe ìyàwó làwa fi ń ṣe àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ọlá bisimilahi rahman èdè ẹ̀gbá ni mo fẹ́ máa fi sọ̀rọ̀ nísẹ́yìn ẹ̀gbá mọ́ lùsàbí agbóngbè àkàlọ̀ ọmọ ajíbódù ọmọ ẹni jogún ọlọ́mọ tàbátúbọ̀ ọlọ́rọ̀ ẹ̀gbá rẹ̀ mo sẹ́yìn oró mo sì sẹ́tẹ̀ egun mọ́lú mo sì ń bọ̀ lọ́dọ̀ yín. àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú Allahumma ya wali aliwaba wàyà dábí alibala wàyà káṣífà alibala. ìṣirí wa ńlá wa bá mi já ìsọ ìdílé wara rọ́bìnà jílì wà límì má yá màlúnà sàlámù káwlà mìíràn bìrọ̀ mi wà fúwa náà wà gífìrìlà náà wà rẹ̀ amúná àǹtà màúlànà fàánṣúrínà alàlìkà mìlìkà fìrí àlìfàtìyà. bismillahir rahmanir rahim. Sodiq Habeebat مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Ọlọ́run pínrẹ̀ kó kárí. Ọlọ́run pínrẹ̀ kó kárí.
ire owó ọlọ́run pínre kó kárí. ọlọ́run pínre kó kárí. ire ọmọ ọlọ́run pínre kó kárí. ọlọ́run pínre kó kárí. ire àìkú baálẹ̀ ọ̀rọ̀. ọlọ́run pínre kó kárí. bàdà àmúdá o. bàdà àmúdá. Omítúndé ló ń gbéyàwó. bàdà àmúdá. Àbíbátù ló ń ṣe ìyàwó. bàdà àmúdá. bàdà àmúdá o. bàdà àmúdá. ẹ wọlé nílùú ẹ máa pé má fi rírí Ramani pa mí lẹ́kún. má fi rírí Ramani pa mí lẹ́kún. ọmọ bàbá mi tí ì jẹ́ Sálámì. má fi rírí Ramani pa mí lẹ́kún. bàbá Ìṣà olórí ẹbí wa. má fi rírí Ramani pa mí lẹ́kún. kò bá ti kú òyà mọ́ fi ṣàdánwò. má fi rírí Ramani pa wá lẹ́kún. mọ̀yá ọ́ ní wèrè tí wọ́n ń fọ̀ pálówó. má fi rírí Ramani pa wá lẹ́kún. Ramani ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. Ramani ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. Àjíbọ́lá ọ̀rọ̀ wa kò ní dojúrú. ọ̀rọ̀ wa kò ní dojúrú. àgbé tilé wa dé tilé àgbé tilé wa dé. ilé wa. ọmọ agára ọmọ agára ọmọ agára lolú ọmọ agára. ọmọ agára lolú. ọmọ bẹ́yì o ọmọ bẹ́yì o ọmọ bẹ́yì o ọmọ bẹ́yì o. ọmọ mọ́là o ọmọ mọ́là o yìí ọmọ hello ẹ má jà àjò púpọ̀ ilé àná la wà. ó yá bàbá àlìyá salamu aleikum o rahmatulahi o onílé ànsálàmà ẹ ṣílẹ̀kùn fún wa o. salamu aleikum wa rahmatulahi o onílé ànsálàmà ẹ ṣílẹ̀kùn fún wa ọmọ ìyá dùn ní abẹ́rí ọmọ ìyá dùn ní o èkó má pa mi yàn salamu aleikum o wa rahmatulahi o onílé àsálàmà ẹ ṣílẹ̀kùn fún wa o. ó ti pẹ́ tá a ti ń fẹnufẹ́ Àbíbátù tọ́tẹ̀ ìmọ̀ wá yàtọ̀ àti ṣetán àfẹ́ máa mú lọ. just like that bí mo bá pé Sodiq kẹ́ máa bá mi pa Àbíbátù. Àbíbátù o pẹ̀lú Sodiq o kò lè já wàláì kò lè já o ìfẹ́ tó so wọ́n pọ̀ kò lè já o láíláí. hello ẹ má jẹ́ àjò púpọ̀ nílé àná. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Sallu ala nabiyil Mustafa. Màámi bàámi olórin yẹn ló sọ wípé láyé àtijọ́ erin kì í fọ́n Àyìndé kọ́mọ ẹ̀ náà fọ́n àmọ́ sìn erin ń fọ́n tiẹ̀ lọ́tọ̀ gẹ́gẹ́. ọmọ ń fọ́n tiẹ̀ lọ́tọ̀ ni. bàbá ẹ̀gbọ́n náà ń fọ́n tiẹ̀ lágbára bàbá mi ní wáyé sí. ìyá mi ẹ̀ ní ojú òní tì ní ṣókí talẹ̀ wá wọ́n talẹ̀ béèrè talẹ̀ pé ẹ wá rí. ní kí àkáyẹ tó. mo ní talẹ̀ wá wá talẹ̀ béèrè talẹ̀ pé ẹ wá rí. Salamu aleikum o. hello wọ́n ní tala wá wá tala béèrè. Asalamu aleikum ẹbí mi ní kálẹ̀ o. Aleikum asalamu mo kí o. Salamu aleikum òbí Àbíbátù láti ìlú Ìbàdàn mo tún kí n kíkan. àwàdẹ̀bí Àjíbọ́lá nílùú Ìlàlà o. àtẹ̀bí Omítúndé lẹ́gbàá mẹ́tílísàbí nítorí ìfẹ́ ló gbé wá bíṣẹ́ gbọ́ o. ọ̀rọ̀ iṣẹ́ pé pàtàkì ìfẹ́ ṣe kókó. ìfẹ́ láàrin tọ́ ibù pẹ̀lú Àbíbátù o. èyí ló mú wa kẹrùkẹrù wá ṣe ẹ mọ́ o. ká máa ná ká dànà ká yóò yígi Àbíbá o. kábíbá lè dẹ̀tọ̀ fún ọmọ wa Sodiq o.
mo gbé fìlà o mo gbé fìlà o mo gbé fìlà o mo gbé fìlà fìlà tí mo gbé ò ní ṣíbá o mo gbé fìlà nítorí àbíbá ẹ gbé fìlà o a gbé fìlà nítorí Sodiq o ẹ tún gbé gèlè o. ẹ yọ̀ ń bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. kò jẹ́ kókó inú ròyìn ṣùgbọ́n a sì mẹ́yẹ bọ̀ lápò ní mo mọ̀ pé pẹ̀lú ògbọ́n ẹ yọ̀ǹda ẹ̀ fún wa yes ma. torọ́ ọmọ yín kò dúró ní Ìlàlà kò dẹ̀ dúró lọ́yọ̀ọ́ lọ́hùn. Olúwa ṣeun. ó ṣáà ní èlò bàbá mi lábẹ́òkúta àtijọ́ ń bọ̀ lágbára Ọlọ́run ẹ ti mọ ìbẹ̀rẹ̀ ayé wọn ẹ ò ní mọ̀pin ayé wọn. ẹ ní gbé òkèrè ìmọ̀bànújẹ́ lórí wọn. lẹ́tà ẹ̀bùrú lẹ́tà ẹkún wọn ní kọ̀ọ̀kan ránṣẹ́ sí ọlá Al-Qur'ani Karim ọlá bíbí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. èmi fẹ́ lọ jíṣẹ́ ṣe ti rí bàbá lóòótọ́ wọ́n ti sọ wípé wọ́n rán òfófó ń ṣe ní kó jẹ dáadáa àtẹ̀yí tó ràn àtẹ̀yí tí gbogbo ẹ̀ ló máa jẹ. ẹ̀yin yòókù tẹ lọ jókòó ẹ máa bọ̀. ẹ jọ nítorí tọ́lọ́hún mo fẹ́ lọ jíṣẹ́ fún àwọn fámìlì mi because lẹ́ni àbí ìbẹ̀ta àmọ́ bóyá yẹn lẹ bá wa àbúrò wa méjì ló ń ṣe graduation. Congratulations. bẹ́ẹ̀ ni dáàdi dẹ̀ pé 78th birthday wọ́n ṣe léni. Happy birthday and celebrate wọn but èmi ò mọ̀ yìí tẹ̀ wá mo fẹ́ lọ jíṣẹ́ owó ìjíṣẹ́ mi is just 50k 50k ẹ bá mi gbé bọ́ọ̀sì yẹn síwájú wọn 50k wọ́n ní 50k mo fẹ́ lọ jíṣẹ́ 50k. Adéyanjú ti tẹ̀lé wá. ṣé lóòótọ́. owó níyanjú ọ̀rọ̀ Adéyanjú ti tẹ̀lé Adéyanjú ti tẹ̀lé owó níyanjú ọ̀rọ̀ Adéyanjú ti tẹ̀lé yín wá. ilé olówó làwa ti wá òṣì ó mọ́ wá níbẹ̀ ilé olówó làwa ilé olówó làwa ti wá. ẹgbẹ́ jáde. ẹgbẹ́ jáde. owó lórí méjì o. ẹgbẹ́ jáde. ẹgbẹ́ jáde. ẹgbẹ́ jáde. owó ń bẹ ìgbóná ìbá wọn dàsà kò sówó. owó ń bẹ àwa ìbá wọn dàsà kò sówó. òkè oró. ẹ mọ̀ ṣe bá wọn dàsà kò sówó. owó ń bẹ Alhaji Ramonu ti ń bribe mi. owó ń bẹ. wọ́n ti ń bribe mi wọ́n ní kí n má sọ̀rọ̀ owó èmi má sọ̀rọ̀ ayọ̀ níbí lè ní o. ayọ̀ ń bẹ. sọ́lù alánàbí ìkẹrì ẹ jẹ́ kí n lọ jíṣẹ́ nígbà tẹ́ ti sanwó ibodè sọlú alánàbìlì kẹrí ẹ kú jókòó gbogbo ẹ̀yin ẹbí bàbá mi mo bójú wẹ̀yìn mo ráwọn ẹbí aláyọ̀ wọn láwọn ní ẹbí bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá wa late Sakios Omítúndé tí bàbá wa Alhaji Tajudeen Omítúndé tí wọ́n represent wọn lénìí wọn láwọn wá láti ìlú Abẹ́òkúta ní Adó-Odò Ọ̀tà lágbolé Olúwo àti gbogbo ẹbí Ajíbọ́lá ẹbí màmá mi Alhaja Mariam late Ajíbọ́lá tí bàbá wa Mrs. Ọláìwọlá ní mọ́tà ń represent wọn lénìí lágbára Ọlọ́run àtàlájà Mariam àti bàbá wa Sakios Omítúndé Ọlọ́run á bá wa kẹ́ wọn. Àmín. Ọlọ́run á bá wa gẹ̀ wọ́n. Àmín. Ọlọ́run á ṣekú ní ìsinmi fún wọn. Àmín o. Ìyà sáré òǹgbẹ sáré Ọlọ́run ò ní fi kankan jẹ wọ́n. Iwájú tán dojúkọ á dára o. Ẹ̀yìn tán fi sílẹ̀ ni ò bàjẹ́ yìí. Ẹ jẹ́ aka bísímìláhì kúlú wà láò fún àwọn méjèèjì kọ́lọ́n bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọ́n. Bísímìláhì rahman rahim kúlú wà láò had Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad atahiyatu lillah azakiyatu lillahi tayyibatu salawatu lillah assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuh assalamu alayna wa ala ibadillahi salihin wọ́n wá náà wọ́n wá nítorí ọmọ tiwa táwa kọ́ tó gbẹ̀kọ́. ẹ jọ. wọ́n náà wà nítorí ọmọ wa olóò. where is the manager of this event o the heat is too much o ooru mú jù bí àwọn fáànù yín ò ṣiṣẹ́ o. The manager, please do the needful. Ẹ má jà fẹnu fẹ́ra o. Please do the needful. Wọ́n ní bámi Ọlátúndé ṣe ń gbọ́. Ẹgbà méjì kì í jára wọn níyàn. Ìkan a máa pé bá wa ìkejì náà a máa pé bá wa bó tilẹ̀ jẹ́ pé rọ́nà ń pa fún wa. Mi kò gbọ́. Ọlátúnjí tí mo pè náà nìyẹn dáàdì. Bàbá mi Ọlátúnjí tí mo sọ náà nìyẹn. Mo lọ́gbà méjì ò kì í jára wọn níyàn. Wọ́n náà wà níbí nítorí ọmọ wa tá a kọ́ tó gbẹ̀kọ́. Ọmọ wa olóríire, our able daughter, our beautiful daughter, our caring daughter, our diligent daughter, our eloquent daughter, ọmọ wa Habeebatullah Olúwaṣọlá àtọmọ tiwọn torí ọmọ wa tó ní no
eléyìí gbọ́dọ̀ jáde orí mi, eléyìí gbọ́dọ̀ jẹ́ ìyàwó mi, ọmọ tiwọn náà Muhammad Sodiq. Wọ́n nídìí táwọn ṣe wà ń bí nìyẹn. Mo wá ní ṣé kí n gbà wọ́n wọlé gbogbo ẹbí mi, ṣé kí n gbà wọ́n wọlé o. Wọ́n ti ní ẹ gbà wá wọlé. Tẹ́ bá fẹ́ ń gbà wọ́n wọlé towótowó ni, tẹ́ bá fẹ́ ń wọlé kẹrí mi síwájú, tẹ́ bá fẹ́ ń gbà wọ́n wọlé. Olúwa mi ń gbèrè bọ̀ wá ẹ̀ fara yín ba, Olúwa mi ń gbèrè bọ̀ wá ẹ̀ fara yín ba, Olúwa mi ń gbèrè bọ̀ wá ẹ̀ fara yín ba, Olúwa mi ń gbèrè bọ̀ wá ẹ̀ fara yín ba. Kẹ́yìn má ṣe yé ipa ẹgbẹ́ lórí ọmọ yín o, kẹ́ má ṣe yé ipa ẹgbẹ́ o. Kòrògùn yìí máa wò léde yìí kẹ́ má ṣe. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Gbogbo ìlàlà sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Atakbir. Allahu akbar. Mo kí yín kú wọ́n lẹ́yìn ni àwọn ń retí. Wọ́n ní kí ẹ fi jó àtayọ̀ kẹ́ ẹ fi máa wọlé bọ̀. Wọ́n lẹ́yìn gangan náà ẹ̀ wá síbi torí ráìsì ẹ̀ wá síbi torí àmàlà. Wọ́n ní kẹ́ ẹ máa fi jó àti ayọ̀ kẹ́ ẹ fi máa wọlé bọ̀. Bismillah. Wọ́n ti fún wa ní físà, wọ́n ti ní ká wọlé. Àwọn tí fún wa ní físà, wọ́n ti ní ká wọlé. Wọ́n lè yan dáadáa lẹ́bí àwa. Wọ́n ní ìlú Abẹ́òkúta làwa ti wá. Wọ́n tún ní Láàlá làwa ti wá o. Wọ́n ti fún wa ní sèta, wọ́n ti ní ká wọlé. Ẹ máa pe bàbá ẹ ṣé o, bàbá ẹ ṣé o, màmá ẹ ṣé o, màmá ẹ ṣé o. Ẹ ṣé, ẹ wá dé o, ẹ má jà fipò ṣe gbòlé o. Alága pọ́n mi lé, ọlọ́mọdé ń joyè àgbàyà. Ṣé ẹ rí tó bá wá rí bẹ́ẹ̀ yẹn? Ó yẹ kán gba nǹkan kan lọ́wọ́ wa pé a fẹ́ wọlé bọ̀ tó fẹ́ fojú fò. Èmi no fẹ́ rí bí tẹ́ ẹ wọ̀ yìí. Báńdìrì ní báńdìrì ni. Nà sí wọn. Wọ́n ní káà tó lè wọlé sẹ́. Káà tó lè ẹbí wa á san 50,000. Káà tó lè wọlé. 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 Omítúndé káà tó lè wọlé. Káà tó lè wọlé. Bàbá ìgbà káà tó lè wọlé. Káà tó lè wọlé. Ajíbọ́lá káà tó lè wọlé. Káà tó lè wọlé. Wọ́n lẹ́nu ìwà aṣọ 50,000. Káà tó lè wọlé. Ẹ má tí ì lọ o, ẹ já kí wọn kẹ́ tó lọ o, wọ́n máa ń kí àná ní o. Ó yẹ palẹ̀ gbogbo ẹ̀dẹ̀ ń wòran. Wọ́n máa wòran nǹkan tó ń fẹ́ bẹ̀ wọ́n tí ì rí. Gbogbo owó yẹn ó máa dàbí gbélé Haúsá láti ṣe ìyàwó ni. Ó ní wọ́n ṣe ń wò wá bẹ́ẹ̀ yẹn. Níbẹ̀ yìí, nígbà àwọn òró lórí méjì níbẹ̀ ló jẹ́ kó mọ̀ ṣe bẹ́ẹ̀. Ìyá òkè ìyá dẹ̀ ti gbówó owó rèké tí wọ́n tà lókè yà. Nígbà yìí tá a bá ti ní bísímìláì, ẹ jẹ́ aṣọwọ́ wa báyìí. A máa ní Habeebat tún bọ́ ọkùnrin sí i, ó tún máa bóbìnrin. Àwa bíi méjì ilẹ̀ márùn-ún á di bàbá àdọ́sìn. Wàlá ìlàìlàlà ọ̀la ẹ̀ ló ẹ má jò púpọ̀ ilé àná la wà. Tí n bá ti ní alhamdulilayi rọra bẹ̀rẹ̀ báyìí, ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé tẹ́ bá bẹ̀rẹ̀ nílé dìde mi ò lè gbé yẹn rọra dúró yín o. Allahu akbar akàn lóṣù ni bisimilayi alhamdulilayi aláàkìbẹ́rù ẹ rọra bẹ̀rẹ̀. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ẹ jẹ́ ká dìde àtúnwá kí wọn nílànà tí àwa ọmọlẹ́yìn Kristi. Ní orúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ẹ káàsán sà, ẹ káàsán mà, ẹ káàsán mà, ẹ káàsán gbogbo ẹbí, ẹ káàsán gbogbo ẹbí, ẹ káàsán gbogbo aládùúgbò, ẹ káàsán gbogbo ẹ káàsán gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re, ẹ káàsán gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re. Kíkí tó tún wá kùtà máa kí èèyàn kan ṣoṣo tẹ́mi mi bá múnú yín ló máa kí ẹbí. Hello hello, olóríire kó fúnra rẹ̀ náwó ẹ̀ sókè tí ò tí ì jọmọ 30 ọdún lọ. Ẹni dáhùn kò sí táyà ọjọ́ ti lọ ilé àná la wà. My dear sister, you come. Àbúrò mi má bọ̀. Ọlọ́run àjò dáa fún inú àdé. Àmín. Ọmọ ìfẹ́ kí yín tó bá wù ẹ́ o lè họ́ọ̀jì bàbá ìyàwó, o lè ṣéèkì ìyá ìyàwó, ṣùgbọ́n mo mọ̀ pé ó pé baálé ọkọ ìlú
wọn ní fún wa nílẹ̀ tán láwọn fẹ́ fún wa mọ́. bisimilahi alhamdulilayi alakobaru. salama. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wọ́n á kúnlẹ̀ síbẹ̀ yẹn ó ní lórúkún ẹjọ́ o ó ní lẹ́sẹ̀ onílẹ̀kẹ́ òṣè o ìwọ wá dunnú síṣẹ́ yẹn wọn ò ní banújẹ́ lọ́jọ́ tiẹ̀ kúnlẹ̀ síbẹ̀ ṣá máa wòye wọn kúnlẹ̀ síbẹ̀ ṣá máa wòye àwọn tó fẹ́ ẹ wọ́n máa fowó gbé ẹ dìde ni àwọn tí ò fẹ́ ẹ wọ́n máa wo ẹ níran kúnlẹ̀ síbẹ̀ jọ̀wọ́ ṣá máa wòye àwọn tó fẹ́ ẹ wọ́n máa wo ẹ dìde ni àwọn tí ò fẹ́ ẹ wọ́n máa wo ẹ níran. ẹni bá ẹni tó fẹ́ràn rẹ̀ ẹ jẹ́ fowó gbé dìde ẹni bá àṣẹyìn náà wá ẹ̀yin ẹbí ẹ bá mi gbé dìde àbúrò mi dìde fúnra rẹ̀ ọjọ́ ti lọ ẹ lóòkó tó di pa lu alága béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ mi ẹ̀yin ẹbí lẹ máa dáhùn ẹ̀ sà. àwọn ẹbí wa láti United States of Ibadan àti Ejigbo ẹ dìde ti ẹ̀kọ́ àwọn ìyá ìlú ni àti ẹ̀kẹ́ tó kò no ó kàn kún bẹ́ẹ̀ ni bàbá wa balẹ̀ ṣẹ́bí wọ́n wù yín òye ẹ jẹ́ ìrànwọ́ yín ṣẹ́bí wọ́n wù yín òye ṣẹ́bí wọ́n wù yín òwe. ẹ̀yin tẹ̀ Ejigbo ṣẹ́bí wọ́n wù yín òye. bàbá sáwọn lójókòó ti yá ìyàwó yìí àti kí wọn bóyá ẹ ṣàkíyèsí báyìí ẹ ń bá mọ́mí sọ̀rọ̀ ń gbà yẹn. ok wọ́n ní a tún láti dọ̀bálẹ̀ ààyè ọ̀tọ̀ fún bàbá wọ́n ní ní báyìí kò sí ìdẹ́ni àṣẹ ẹni máa fẹ́ yàwó gbogbo nǹkan ló máa fara ṣe wọ́n ní orí ìkúnlẹ̀ là ń kànà. àwọn rọ́nà fi orí ìkúnlẹ̀ làwa ń kànà wa o àwa orí ìfẹ́ àwa orí ìfẹ́ orí ìkúnlẹ̀ là ń kànà wa àyíká náà níbẹ̀rẹ̀ àwa ò ká náà nínàró. bàbá ti yọ̀ǹda wọn ní ká dìde mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin ẹbí ṣẹ́bí ìwá wù yín ṣẹ́bí ìwá wù yín òwe. ìyá mi Àmínà ṣẹ́bí ìwá wù yín òwe. ṣẹ́bí ìwá wù yín òwe. gbígbàdúrà ṣẹ́bí ìwá wù yín òwe. ṣẹ́bí ìwá wù yín òwe. ẹni ẹbí wù kó náwó ẹ̀ sókè. ṣẹ́bí ìwá wù yín. wù kó náwó ẹ̀ sókè. ṣẹ́bí ìwá wù yín. ọwọ́ lásán kọ́ náírà ní kẹ́nà. ṣẹ́bí ìwá wù yín. ọwọ́ lásán kọ́ náírà ní kẹ́nà. ṣẹ́bí ìwá wù yín. ọwọ́ lásán kọ́ náírà ní kẹ́nà. ṣẹ́bí ìwá wù yín. bàbá mi ṣẹ́bí wọ́n wù yín òwe. ṣẹ́bí ìwá wù yín òwe. ṣẹ́bí wá wù yín òwe. ṣẹ́bí ìwá wù yín òwe. ẹ̀yẹ́ bí kò náwó ẹ̀ kárí. ṣẹ́bí ìwá wù yín. ẹ tí ìdọ́gbẹ́ àwọn bàbá mi ọ̀nàrẹ́bù. èmi fún mi ò rí owó wọn dà. mò ń ẹ̀spẹ́tì dọ́là ni o. gbàdé mi ò mọ owó tó ń pè ní dọ́là yẹn bóyá ẹ̀yin lè máa jẹ́ mọ́. ẹ ṣe àdá fún yín ẹ ní líìkì ẹ ní wíìkì pẹ̀lú ògo ọlọ́run ọlá yín tó ń rewájú kò ní rẹ̀yìn ara ẹ̀ lélẹ́yìí náà ó yá bàbá ìyàwó ẹ dìde bàbá àti ìyá ìyàwó ẹ dìde. bàbá àti ìyá ọkọ ẹ súnmọ́ wájú ẹ má lọ ẹ rí nǹkan tó fẹ́ ṣe yes ma bó lẹ́wà látẹ̀ẹ̀kọ́ ńgbà tí wọ́n ń gbò ẹ ṣáà ní sùúrù ẹ jẹ́ kí wọ́n ṣe léyìí ní sùúrù òdi owó náà ni obìnrin wọn lè mówó lẹ́nu transformer ẹ̀yin lẹ mọ̀ now ní sùúrù ìyá yìí ẹ ní sùúrù báyìí la ní ẹ ní sùúrù ẹ bá lẹ̀ kẹ́ irú ẹ̀rù náà nìyẹn ṣẹ́rú aṣọ tó yẹ kẹ́ ẹ tẹ́ lágbo ẹ ká kínní àdìsá ikú òjà ẹ ayé ò ṣe àní ẹ ká kínní ikú ayé ò tẹ́rù eléyìí mọ́ mo pẹ́ ti lòdì ìyàwó tó jọ mẹ́ta. náà níbẹ̀ yìí ẹ jẹ́ ọtí oríṣi ọlọ́run mo mọ nǹkan tí ẹ̀yin èèyàn mi lè ṣe nílùú
nílùú Abẹ́òkúta róbìnrin tó dáa lójú ìyá ìyàwó kì í ṣe ìyá ọkọ lélẹ́yìí torí náà yẹn bọ́ síbẹ̀ yẹn kẹ́ má lọ sí dì mọ́ o ẹni kẹ́ ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn àti aláwọn Abẹ́òkúta ẹ gbá o mi pè yín lólè nígbà tẹ́ fẹ́ ṣe márèjì pẹ̀lú ìyá ìyàwó yín ẹ máa bọ̀ ń bí ẹ jẹ́ kán kíra wọn torí ìjọba àsìkò. ó yá ó dò ní pẹ̀ kí akóra wa ó ní pẹ̀ kí akóra wa ohun tó dá wá pọ̀ ò ní tú wá ká. ó dò ní pẹ̀ kí akóra wa ó dò ní pẹ̀ kí akóra wa ohun tó ń dà wá pọ̀ yìí o kò ní padà tú wá ká láyé ẹni bá gbé tó bá gbèrò pé kẹ́ máa jọ ṣe. bẹ́ẹ̀ ni kò ní kúkú ní wà láàyè akàn máa jẹ́nu àlùlọ́sọ Allahu Allah Allahu Allahu Allah Allahu. àmúdáyípọ̀ lórúkọ Jésù àmúdáyípọ̀ lórúkọ Jésù àkọsílẹ̀ Sátánì láyé yìí kò lè ṣẹ ẹ̀yà wo ní ìlú yẹn sí ẹ̀yà wo ní. ẹ̀páwọn ní ìlú rẹ̀ sí ìlú tó dáná lù látẹ̀kàn ẹ̀yà wọn ní tọ́jú só lórí ẹbí pépé kò yá wọn ní ìlú rẹ̀ sí. ẹ̀yin ìyàwó lé bàbá mi Ọlátúnjí ẹ máa bọ̀. èyí tó bímọ tó kéré jù nù wọn ló bí 49 ṣé mo parọ́ ẹ súnmọ́ bí gbogbo ẹbí bàbá mi Omítúndé ẹ máa bá mi set wọn torí tí ò bá sóbìnrin ilé ẹ lè rábì ọmọ yóò lè rábì bas kó lóhùn òun kóhùn fẹ́fẹ́ torí náà gbogbo ìyàwó lé ṣíbí onídẹ́ ìkókó onídẹ́ làwọn fi ń ṣe ṣíbí onídẹ́ ìkókó onídẹ́ lẹ́yìn fi ń ṣe bẹ̀ o torí pé ta ni kò mọ nílẹ̀ yìí ó pààyà olówó lẹ́yìn Ọlátúnjí. Ìkòkò onídẹ́ lẹ́yìn fi ń ṣe bẹ̀ o. Ayọ̀ Ọlátúnjí Ṣíbí onídẹ́ ìkòkò onídẹ́ lẹ́yìn fi ń ṣe bẹ̀ o. ẹ fún wọn lówó Ṣíbí onídẹ́ ìkòkò onídẹ́ lẹ́yìn fi ń ṣe bẹ̀ o. torí pé ta ni kò mọ nílẹ̀ yìí ó pààyà olówó nìyí. Ọlọ́run wá dúpẹ́. ó yà táyà tù Ìlà àtàkìyà tù ìlà bímọ fọlọ́run bímọ fòlùwà àtàkìyà tù àtọ̀ ìbá tù sálàwàsù lílà àtọ̀ ìbá tù sálàwàsù lílà. ẹgbẹ́ lílà lílà o lílà lílà ìkẹ́ Ọlọ́run ọ̀là Olúwa ọ̀là bá Muhammad aṣáájú ayé aláṣẹ ọ̀run bàbá Fátímọ́tà ọkọ Kádíjátù àtọ̀yìbátù sálàwátù lílà àtọ̀yìbátù sálàwátù lílà ìkẹ́ Ọlọ́run o ọ̀là Olúwa ọ̀là ju ayé aláṣẹ ọ̀run bàbá Fátímọ́tà ọkọ. Mo sọ síwájú wípé àwa ò ń ṣalága tó ń jẹ ojú mẹ́ran. When it comes to our time to appreciate us, we will get it. Not that pé bóyá owó tó bá fi ná àwọn ẹbí a máa ń gbà rárá. Màámi ẹ máa bọ̀ ìyá
kò sí magi kò sọ́bẹ̀ ẹ má disturb wọn ẹ lọ dúró dìgbà tó máa kàn yẹn. Ẹ ṣé dádì ṣẹ́rí kòríta tá a dé yìí afẹ́dúpẹ́ ní bámi afẹ́dúpẹ́ màmí ọpẹ́ la fẹ́ dá ọlọ́run fún ara ó ní láyé iṣẹ́ kárí tún láàṣì dáná ó ní tèmi ọlọ́run bá ṣoore fún wọ ẹ̀dá tó o bá dúpẹ́ mọ́mì ẹ wọ ara yóò transparent rárá ẹ jọ torí ọlọ́run wọ́n ní ó ní tí òun bá ṣoore fún wọ ẹ̀dá tẹ́gà yẹn sọ wípé alihamdulilayi olúwa ò ṣe mo dúpẹ́ ó ní tó bá ti ṣe èyí tó ka àwọn ọ̀tá láyà tó dúpẹ́ tó ní ọlọ́run mo dúpẹ́ ó lóun á ṣàlékún rẹ̀ dáàdì tẹ́ ẹ bá kó millions trillions of dollars tẹ́ ẹ bá kó dání ṣé ẹ lè rábì bára ni kò possible máa ní ẹ jẹ́ ká lo pounds fẹ́yìn torí dollars ń bọ̀ lábẹ́ pounds ni tẹ́ ẹ bá kó three billions of pounds tẹ́ ẹ bá kó dání ṣé ẹ lè rí Sodiq rà ẹ lè ríra tó bá rí bẹ́ẹ̀ dáàdì ẹ fẹ́ dúpẹ́ màámi ẹ fẹ́ dúpẹ́ dáàdì ẹ̀yẹn máa kọ́kọ́ fún mi léèyàn àwọn ọ̀rẹ́ yín mẹ́wàá gedegbe tó máa fún mi ní 5,000 naira tó máa bá yín dúpẹ́ bẹ́ẹ̀ ni ọpẹ́ ayọ̀ là ń dálé dá òdúpẹ́ tipátipá màámi ẹ máa pẹ́ magi ẹ pé gbogbo àwọn ọ̀rẹ́ yín mọ́mì dáàdì ẹ bá mi pè wọ́n pé ẹ wá bá mi dúpẹ́ lórí ọmọ mi ẹ. Allahu Akbar. Praise the Lord. Hallelujah. Àmín. Àmín. Àwọn ò fẹ́ dárúkọ wọ́n ní gbogbo ẹni tó bá wọn wá síbi nítorí ọmọ àwọn ní tẹ̀dídé kẹwàá ó yá ara ẹ̀ dìde ẹ bá mi jó ènìyàn mi ẹ bá mi yọ̀ olúwa mi ló gbé mi ó yá ò nínú ewu gbogbo ó pa mí mọ́ nínú ewu gbogbo ó lù mí ó yá kí ló wá ṣe mí bí kò ṣe ọpẹ́ tètè mi lọ́jọ́ gbogbo ó yá ò ara ẹ̀ dìde ẹ bá mi jó.
gbà ṣe wá ṣe gbogbo àwa sì lálà gbogbo àwa tàbẹ́òkúta àdìde kí ló dé ṣé torí pé àti ìfúnyín tàbẹ́òkúta ó yá rẹ́ mọ̀mọ́ o ọ̀yà rẹ́ mọ̀mọ́ mi ò mọ̀ tí ká má rojú kóró ìyá bàbá ṣe púpọ̀ lọ́rọ̀ mi èmi lọ́mọ lákèsí ẹ̀wẹ̀lẹ́wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ́ ẹ̀wẹ̀lẹ́wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ́ a kò ní fojú sunkún ara wa ẹ̀wẹ̀lẹ́wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ́ a kò ní fojú sunkún ara wa ẹ̀wẹ̀lẹ́wẹ̀ torí pé lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ la gbé bí wá sí o ibẹ̀ la gbé tọ́ wa dàgbà o ilẹ̀ òbí ó ti yá máyọ̀ o lórí Olúmọ máyọ̀ o lórí Olúmọ ó yá máyọ̀ o lórí Olúmọ máyọ̀ o lórí Olúmọ lágbára Ọlọ́run ìdúpẹ́ bẹ́ẹ̀ gbogbo àwa tá a dìde àtàwa tá a dìde lágbára Ọlọ́run onírògùn stroke àrùn tí kò gbóògùn àtẹ̀yí tí ó gbóògùn kankan ní bá wa jà. ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún 2026 ayọ̀ náà la ó fi làjà bí a kí bismillahirrahmanirrahim líìlà fi Quraish ìlà fi himrilata shita'i wa saifi fàlìyà abudu rọ́bà asalibaiti alladhi àti àmọ́ min joyin wàhámọ́nà min alfi. So shall it be in the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. Praise the Lord. Hallelujah. Solu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Alága ṣàlàyé. Ṣàlàyé. Alága ṣàlàyé. Ṣàlàyé fẹ́ bí wa o, ohun tó gbé ẹ wá o. Ṣàlàyé fẹ́ bí wa o, ohun tó gbé ẹ wá o. Ó yá ṣàlàyé. Ó yá ayé wà sọ tẹnu. Ayé wà sọ tẹnu rẹ̀. Ayé wà sọ tẹnu. Ayé wà sọ tẹnu rẹ̀. Alága ìdúró. Ayé wà sọ tẹnu rẹ̀. Alága ìdúró. Bàbá mi Àrẹ̀mú mo súnmọ́lá. Ọmọ ni wọ́n ní Kwara lé. Ẹ bá ń sẹ́kọ̀ náà wọ́n. Ẹ bá ń sẹ́kọ̀ náà wọ́n. Nítorí mo súnmọ́lá. Àrẹ̀mú sẹ́ oníkéwú ni wá. Oníkéwú ni wá. Àmọ́ Kùránì dáadáa. Wọ́n gbọ́ àmọ́ Kùránì dáadáa. Àní pé aago ń bẹ lọ́wọ́. Aago ń bẹ lọ́wọ́. Séènì ń bẹ lọ́rùn. Séènì ń bẹ lọ́rùn tí. Gbogbo rẹ̀ ló balẹ̀. Gbogbo rẹ̀ ló balẹ̀ dẹ́dẹ́. Àrẹ̀mú gbogbo rẹ̀ ló bà. Ọ̀lẹ ò lè gbé. Ọ̀lẹ ò lè gbé lù wá. Ẹ ṣeun. Ọ̀lẹ ò lè gbé lù wá. Solu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Somebody shout hallelujah. Hallelujah. Nítorí gbogbo ayé gbé Jésù ga, áńgẹ́lì ẹ wólẹ̀ fún. Áńgẹ́lì ẹ wólẹ̀ fún. Ẹ mú adé ọba rẹ̀ wá. Ṣé lọ́ba àlọ́ba ṣé lọ́ba àwọn ọba. Èmi ò mọ̀ o, èmi ò mọ̀. Èmi ò mọ̀ o, èmi ò mọ̀ o. Ọ̀gángan ibi tí ń bá ti mú ọpẹ́ mi wá. Nítorí àwa náà rèé Olúwa, àwa náà rèé Olúwa, àwa erùpẹ̀ lásán tó ṣe lénìyàn, n kò jọra mi lójú kò pọ̀ lógo. Àwa náà rèé Olúwa, ẹ̀bà mi jíjó ọpẹ́ o, yẹ́yẹ́yẹ́. Hello, kò sí àsìkò, ẹ jẹ́ kí bàbá wa jókòó, ó rò lànà. Ọmọ Ìbàdàn mélòó ló wà ń hàyìn kí n tó sọ̀rọ̀ o? Dádì Ìbàdàn lẹ́yìn náà. Ìbàdàn àtàbẹ́kúta àtẹ̀jìgbò.
ọmọ Ìbàdàn kí ni so yẹn sóòsùwà ni kí ni so yẹn sóòsùwà ni kí ni so yẹn sóòsùwà ni kí ni so yẹn kí ni so yẹn. wọ́n náà fi sàtífíkẹ́tì táwọn aláàfáà fáwọn ìyàwó àtọkọ sínú black poly bag wọn mẹ́ni tó mu kò ń ṣe ti yín o bẹ́ẹ̀ dé airport wọn ó dá yín padà ní o. ọmọ Ìbàdàn kì í ṣe yẹ sóòsùwà ìyàwó Ìbàdàn sóòsùwà ni ilẹ̀ fi jókòó kùsìsìyà ni ilẹ̀ jẹ lánàá ẹ̀rọ síkì ni òkè Ìbàdàn dákun ìtàgé ọlọ́mú dákun òkè Ìbàdàn dákun ìtàgé ọlọ́mú kò sọ́mọ Ìbàdàn bí ọmọ ni mo wá gbà mí ò tágé ọmọ ni mo wá gbà mí ò tágé. àgbèwá o lọ́lá Olúwa òkè Ìbàdàn àgbèwá o lọ́lá Olúwa òkè Ìbàdàn gàrí olóyọ ó ti ládùn tẹ́lẹ̀ àgbèrè ní ṣúgà ń gbé o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá olóye mọ̀mọ́ gbọ́ tẹ́lẹ̀ gan àṣírí yẹn ẹlẹ́gàn àtúwò lọ́sẹ̀ tó ń bọ̀ o wọ́n ń pa wà ládé o àwa lè rè yẹ wọ́n ń pa wà ládé o àwa lè rè òkú pa òpé méjì Ṣàngó lọ́kọ́ yá ṣèbólúwà ní ìṣọ̀lá oyún rẹ̀ wà lápá tàbí ìkórè kú sígbó gúnúgún ìkú léwe dáadáa ẹ̀ka ṣàìdárúgbó. ọ̀rẹ́ lóhùn òjòyìn mo ti wó lóyìn rẹ̀ dẹ́ ọ̀rẹ́ yóhùn ó jàdó mo ti wá ládòrọ́dà ọ̀rẹ́ lóhùn ojú òṣùpá owó òtókè àníkálẹ̀ ọ̀sán yín kẹ́sìn ìyá ẹ̀yìn káyẹ̀yìn ó tó rò bí òwúrọ̀ o torí time àwọn ẹgbàá mélòó ló dé wà níbí ẹ̀yìn máa sọ̀rọ̀ wọ́n dẹ̀ kí gbogbo ọmọ ẹ̀gbá mọ̀ líṣẹ́bí agbóhùngbò àkàlà Omítúndé ọmọ Àjíbòdùn ọmọ eríjogún ọlọ́ọ̀mọ Àtàbàtúbú ọlọ́rọ̀ ọmọ ẹgbàre mo sẹ́yìn oró mo tún sẹ́tẹ̀ egún mọ́lú ẹgbà gbà mí òkùnkùn ọmọ líṣẹ́bí gbà mí ọ̀sán ẹni ẹgbàgbàgbà tí ò lè gbà àtẹ ìkùnrin gbòlúwà rẹ ọmọ ẹgbà ìlú tó parapọ̀ tí wọ́n ń pè lódì ẹgbà ẹgbà làkè ẹgbà lòwú ẹgbà nítòkú ẹgbà nítòkú ọmọ àṣekọlá ó gbé ni ẹ̀yin lọ́mọ ẹgbà owó tí ò tó ná dalẹ̀ ọ̀lẹ ènìyàn ló ń lulu ó bàbá ìwọ̀n tó ní kí wọ́n tó ṣe ẹgbà o ọmọ olókè kòkè kan tí ń bẹ ní Ìkìjà tí ń jórí mọ́ ẹgbà ọmọ líṣàbí o àwa ọmọ Olúmọ dìde ládé àwa ọmọ Olúmọ ọmọ ẹgbà ètú yàyà àwa ọmọ Olúmọ Abẹ́òkúta ìlú Ẹ̀gbá ìbẹ̀ràn gbé bí wá sí o ibẹ̀ wọn gbé tọ̀ wá dàgbà o ilẹ̀ òmìnira. Máyọ̀ 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 Omítúndé lórí Olúmọ. Máyọ̀ 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 o lórí Olúmọ. Tó jẹ́ pé àwa máyọ̀ lórí Olúmọ. Àwa ṣògo ilẹ̀ kan wá pé ìlú olókìkí o lọ́mọ Ẹ̀gbá. Bìrì pọ́pọ́ níjó Ẹ̀gbá ẹni tí ó lọ́ba òkú mọ́mọ́ bá wà dáṣà tèrè náà tèrè móríire Ẹ̀gbá ló yàn mí láyò mo lóyún mo bí máa pupa mo ẹ ṣe wọn ìjó púpọ̀ nílé àná màmá mo sì ń bọ̀ àdáyìn lóhùn ṣe rí ìyá Èjìgbò yìí ìlú kékeré ọkọ ìlú bàǹtàtà oríkì ìyá yẹn tí èyàn ò bá kì wọ́n hey mo yìí ń bọ̀ lọ́dọ̀ yín ìlú olówó làwa ti wá àbí bẹ́ẹ̀ kọ́ l'Èjìgbò àwọn èèyàn mi wọ́n Abidjan Èjìgbò wọ́n pọ̀ wọ́n yapa l'Abidjan tẹ́ bá ń gbọ́ orin wọn rè ìlú olówó ní ìlú Ọ̀ṣun Èjìgbò máa dé ilé ọ̀la ń ó délú òsì ní òní lọ́jọ́ pé níṣó lọ́ṣun níṣó lọ́ṣun wá Èjìgbò jìnnà o níṣó lọ́ṣun wá àwa lété Èjìgbò dòṣùpá o àwa lété òdòdó pa àwa lété ìlú olówó ní ìlú
lu Ọ̀ṣun Èjìgbò mọ̀ rẹ́ ilé ọ̀la ń ó délùú bàbá mi ènìyàn lọ jẹ́ pé níṣó lọ́ṣun. níṣó lọ́ṣun wa. àwa lété àwa lóṣù gbà ó àwa lété. tọkọtaya sùn bàtà kẹ́ńkẹ́lẹ́ ẹ lọ rè jókòó àgbọ̀rọ̀. gbogbo ọmọ Ajíbọ́lá o. àwọn ọmọ sí tòsí. Ajíbọ́lá o. ọmọ agárá lolú o. aládé náà lè o bá o. ẹ bá mi ṣe kọ́nà àwọ̀. ẹ yà kọ́nà àwọ̀. bí kò tí ń ṣe kọ́nà ọdẹ. nítorí àǹkìní ìwọ̀n dà ládùúkẹ́. ìkan mọ̀rí mọ̀ wá. ìkan mọ̀ríyá mọ̀ wá. bílí mọ̀tà wá. torí Bàṣírà tu wá. Ọlọ́run mọ̀ ṣe báyìí jẹ́ ṣeun. Ọlọ́run mọ̀ ṣe báyìí. ọmọ agárá lolú. aládé náà lè ro bọ́ ẹ̀jẹ̀ bára ní oògùn. ọmọ aládé bọ́ ọlọ́pọ̀ oògùn. bọ́ lékè oníjó jẹ́. mọ́lá oyè kú mọ́ ń dẹ ní abaṣọ bàbá gbé kókó. ẹ̀yin lọ́mọ bóore kí o ṣe bẹ́ẹ̀ ni re ni. ọ̀rọ̀ gbogbo àsọdànù. ta ni yóò ṣèrú èyí ire? ta ni yóò ṣèrú èyí o? ta ni yóò ṣèrú èyí ire? ta ni yóò ṣèrú èyí o? ìdẹ̀ra ń ṣèrú èyí. Màríyá máa ń ṣèrú èyí o. Bàṣírà ń ṣèrú èyí. Ọlọ́run má ṣe bà yín jẹ́ o. Ọlọ́run má ṣe bà yín jẹ́. Ọlọ́run má ṣe bà wá jẹ́ o. agárá lolú o. jẹ́ tún lọ sílé olùpòpòpò bí ẹni gúndò dẹ. mo ta lala mo wọ́n jà mọ́ jẹ. òpèrè ara ìrókùn dáadé. ṣubú lóye ọmọ gbágbó. ìgbà tó gbó ìgbà níye. ìgbà gbómi lọ́yàn ẹgbẹ̀je. àsìgbò gba lọ́yàn ẹgbẹ̀fà. gbígbó ta ìgbó gba lọ́yàn ẹgbẹ̀ẹ́dógún. ọmọ yíyá dùn ní. ọmọ yíyá dùn ní o Ajíbọ́lá. ọmọ yíyá dùn ní abẹ́rí. ọmọ yíyá dùn ní o kíkú mọ́pá kíkú mọ́pọ̀ mọ́ ya mi. ọmọ yíyá dùn ní. kí náà ń jẹ lókèrè ọmọ olùkọ́ ọba là ń jẹ lókèrè ọmọ olùkọ́ mọ̀ jẹ ọ̀yá mọ̀ jẹ olùkọ́ mọ̀ jẹ o. ọ̀yá mọ̀ jẹ. olùkọ́ mọ̀ jẹ. ọ̀yá mọ̀ jẹ. olùkọ́ mọ̀ jẹ. ọ̀yá mọ̀ jẹ. ẹ̀ tún bá mi ká lọ lé ọlọ́yà. ọ̀yá mọ̀ jẹ. ọmọ ya o. ọmọ ya ọmọ ya o. ọmọ ya kárẹ̀lẹ̀ ilé là ń lọ. ọmọ ya dé o. ọmọ ya o. ọmọ ya kárẹ̀lẹ̀ ilé là ń lọ. agárá lolú o. àbí kí n lọ sílé ojúlú. kí n lọ sílé ojúta. ẹ jẹ́ n lọ sílé bàbá mi Àfọláyàn. ọmọ Àlàóyè ọba òkè kó forí jò òkú ọ̀run. olùpòpòpò bí ẹni gúndò dẹ. mo ta lala mo wọ́jà mọ̀ jẹ́. òpèrè ara àròkùn ń dádé. ṣubú lóye ọmọ gbágbó ìgbàgbé níye. ìgbàgbó mi lọ́yàn ẹgbẹ̀je àgbó láyàn ẹgbẹ̀fà. igbó ta ìgbọ́ lọ́yàn ẹgbẹ̀ẹ́dógún. ẹ ṣe mo dúpẹ́ ìyá àdínní gbogbo òlú láyà. òkà lọ létẹ́pà òjé. ilé ẹ̀wù mi ọmọ adélẹ́wọ̀ mo ríire tí ń dádé ṣẹ́ṣẹ́ funfun. mo pọ̀ ẹ̀yin lọ́mọ orí ni owó ẹ̀wọ̀n òwò ẹ̀ṣẹ̀. orí ni owó ẹ̀wọ̀n òwò ẹ̀kànkàn. ọmọ orí ni owó ọmọ wẹ̀míládé. ọmọ onídẹ pókí mo ń ra ẹgbẹ̀je. àbàbà pókí mo ń ra ẹgbẹ̀fà. ẹgbẹ̀jì ológun mo kò mi mo dé nílé akínílé fún. òròlú tí mo níyọ̀ mo jà tẹ́ mo lépo nílé mo jẹ sun. olúwawo gbogbo ara kìkì oògùn. ọmọ olúwawo. ọmọ olúwawo. gbogbo ara kìkì yóò. ọmọ olúwawo. gbogbo ara kìkì yóò gùn. ọmọ olúwawo. gbogbo ara kìkì yóò gùn. ẹ má kọ̀ wọlé. gbogbo ara kìkì yóò gùn. yóò jẹ́ kìkì yóò. gbogbo ara kìkì yóò gùn. ẹ má kọ̀ wọlé. gbogbo ara kìkì yóò. òun náà lolúwawo. gbogbo ara kìkì yóò gùn. òkìmọ́lágbé ọmọ aláré òjẹrin òun òjẹrin àyè lẹ́fún tòkí o. ọmọ àhúnyàn gbọ́ngàn wọ́n náà ń jẹun lọ́wọ́. wọ́n ní àwa lọ́jọ́. ẹ bá wa mú ọkọ wọlé. wọ́n ní ẹ̀ṣá lọ́jọ́ ògbó náà. pẹ̀lú àwọn gbogbo àwọn ẹ̀gbọ́n àtọ̀rẹ́. wọ́n ti ní ẹ̀ṣá lọ́jọ́ ògbó náà. God bless you. ẹ níbẹ̀ yìí
ẹ ó rí i pé ọkọ ìyàwó wà kàńdọ̀ kàńpé ń pè nísìnyí yóò sì dá mi lò. ẹ bá mi pa Àyìnlá ẹ pé Sodiq mi ò Àyìnlá o. ẹ bá mi pa Àyìnlá ẹ pé Sodiq mi ò Àyìnlá o. wọ́n máa yẹ gungun wọn mú regbó fa Àyìnlá o. wọ́n máa já wọn mú regbó fa Àyìnlá o. ayé ló má gùn tán ràṣìrán lèdí ògùn o Àyìnlá o. ògùn ògbàgùn tán káyé mọ́ gbẹ̀mí rẹ̀ o Àyìnlá o. àìtorí gbígbó kápájá Àyìnlá o. ẹnìkan tó rí kíkan kan pàgbó Àyìnlá o. ẹ pa Àyìnlá o. Àyìnlá owó Àyìnlá o. Àyìnlá pàtàkì alágógó lékúnlékún abẹ́yìn àrò pélémọ́ Àyìnlá ó ń lọ lóde òkàrà lé. ẹ pa Àyìnlá pé Sodiq mi ò Àyìnlá o. láwọn ẹrẹ́bẹ́ o ẹrẹ́bẹ́ láwù Ọ̀pátúndé láwù ẹrẹ́bẹ́ o ẹrẹ́bẹ́ láwù Omítúndé ni mò ń wí láwù ẹrẹ́bẹ́ o ẹrẹ́bẹ́ láwù Omítúndé owó lélẹ̀ ń lò ó máa yáwó fi ṣe o láwù ẹrẹ́bẹ́ ẹrẹ́bẹ́ láwù. Sodiq tẹ̀lé péré ọmọ ìgbàmọ́ níṣẹ́bi agbóǹgbò àkàlà ọmọ jíbódù ọmọ erinjogun ọlá ọmọ àtàbàtìbú ọlọ́rọ̀ yẹlọ́rọ̀ kékèké bọ̀rọ̀ fojúde Sodiq kẹ̀kẹ́ ọmọ olókè kòkè kan tí ń bẹ ní ìjórí olúmọ ẹ̀gbá lakẹ́ ẹ̀gbá lòwú ẹ̀gbá nítòkú ẹ̀gbá nítòkú ọmọ àṣekọ́ ló gbé ni. ọmọ Àbíbátù Àbíkẹ́ mèsì ọgọ́ nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbínjẹ̀ karahun ọmọ àfikàrahun fọ́rímù Ìbàdàn májàmájà ogunlẹ̀ ìkara iwájú wọn lákì wà kàn mọ́ làárùn kan ìjà gbòòrò làrùn àwa Ìbàdàn a kì í tọ́ni nìbàdàn ọ̀rọ̀ wọ̀ sí ni wọn kọ̀ Àbíbátù Àbíkẹ́ o ọmọ ọ̀sẹ̀ kò yí ọmọ ẹrù ọfà ogun àjàwẹ̀yìn ní múlẹ̀ oníkòyí wù mí gàmú níbọn nílé wọn sún mi lọ ọmọ akúronto Àbíkẹ́ ọmọ asùnronto ọmọ akúmọ̀kákò ọmọ àná gbọ́rọ̀kọ̀rún Àbíbẹ́ o lọ́jọ́ ogun lè Ìkòyí òpera wọn ló kọ lọ́jọ́ ogun lè ẹ̀yìn òpera yín ló kọ Ìkòyí tó kọ fà wọ́n kọ fà wọ́n yọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ ogun lè ẹ̀yìn òpera yín ló kọ Ìkòyí òrogun ẹnìkan ò lá agbádá ogun gbóná ìgbàdo ta Àbíbà ìdí bàbá líkò ẹ ṣe ọkọ ìyàwó tí ń bọ̀ ó mú ìyàwó ẹ̀ dání ó ní kí n bá òun kí màmá òun mo ní mo ti kì í èjì gbó wọn á tún ní kì í lẹ́ẹ̀kan sí i Àbíkẹ́ o òní yẹ ọmọ ní tẹlẹgàn lókù ọmọ èjìgbò mẹ́kùn oyè Àbíkẹ́ o ọmọ èjìgbò gbòǹgbò ìlọ́kọ̀ olúbàǹtátá èjìgbò mẹ́kùn oyè ńlẹ́ o Àbíkẹ́ ọmọ olúgbọ́n àgbé ọmọ olúgbọ́n sáàkin ogun àjàwẹ̀yìn ní múlẹ̀ Oníkòyí wù mí ogun ojoojúmọ́ ní múlẹ̀ olúgbọ́n sún mi lọ ẹ̀yin lọ́mọ bí mo ní máa da lálàgbọ́ máa dèrò ọ̀dàn yókùn bá mi lábẹ́ òtítì máa délú òṣùṣùn ọmọ akúròǹtó ọmọ asùnròǹtó ọmọ akúmọ̀kákò ọmọ ànàgbọ́rọ̀gbẹ̀yún ẹ̀sẹ̀ Ìkòyí ọmọ ẹrù ọ̀fà ẹ̀yìn lọ́mọ Ìkòyí ò gbọ́fà lẹ́yìn orí ọ̀ká ńlọmọ lára ti ń gbọ́ta tiwọn ọmọ òyanu ọ̀dàgbọ́fà alẹ̀ Ìkòyí o ẹ̀yin lọ́mọ ọ̀dọ́ ni mímọ òṣèdí dandan bí mo rógun pèrègún ni mímọ kálẹ̀ yẹn lọ tẹ èmi ní làpálàpá Ìkòyí ọmọ ẹ̀ṣọ́ òkè dúpẹ́ ọmọ ajísùn hàn lẹ́mọ̀ tí ọmọ ajífọjọ́ gbogbo dàbí èmi ọmọ apọ́nù lẹ̀ daṣọ ọmọ awíjọ́ pani bí ẹ̀bọ Ìkòyí òrogun ẹnìkan ò lá agbádá ògbóná ìgbàdo ta Oníkòyí di bàbá lẹ́kọ̀ọ́lé ọmọ Olúgbọ́n di bàbá lẹ́kọ̀ọ́lé lọ́jọ́ ogun lè ẹ̀ṣọ́ òpera wọn ló kọ Àbíkẹ́ lọ́jọ́ ogun lè ẹ̀ṣọ́ òpera wọn ló kọ Ìkòyí ló kọ fà wọ́n kọ́ bá wọn yọ bẹ́ẹ̀ lọ́jọ́ ogun lè Ìkòyí òpera wọn ló kọ. wọ́n ìpera wọn ló kọ. ẹ sọ fún wípé owó tó géètì ẹ̀
ọkọ ìyàwó Ẹ̀hẹ́n. Ah, Àyìnlá yọjú sí mi ojú lọ́rọ̀ wà. Ọlámilékan. Àyìnlá Ó Àyìnlá ń gbọ́ yín. Àyìnlá ó ní nàmú. Kíni òun rẹ́rìn ní báyìí mo ti mú ẹ wọlé báwo la ṣe máa gẹ́ẹ̀tì owó tẹ́gẹ̀tì ẹ pẹ̀lú tí gbogbo àwọn ọ̀rẹ́ àtàwọn ìyàwó ẹ̀ ṣe pọ̀ lẹ́ẹ̀kan. How are we going to get it? Báwo la ṣe máa rẹ́rìn ọ̀rọ̀ ẹ̀rín kọ́ lélẹ̀ alága lè bínú bẹ́ẹ̀ yẹn. Ó máa rẹ́rìn kò tiẹ̀ ní rọ́rọ̀ ẹ̀kún. Ẹ send the account details sí. Are you going to sell? Á dẹ̀ ṣe. Sodiq. Tó bá ti ṣe 200k. A manage. Èló ló fẹ́ send ẹ̀ sọ̀kan gbọ́ ká send account sí ẹ̀. Owó mẹ́ta ni ò tiẹ̀ personally tìyàwó ẹ̀ tàwọn ọ̀rẹ́ ẹ̀. Ṣé wọn pọ́wọ́ wa ò lè tó yín níbẹ̀ yẹn? Ó dẹ̀ rí i pé báǹsì ló ná fún Àbíkẹ́. Bẹ́ẹ̀ni ẹ̀yin kọ́lá Àbíkẹ́. Ọmọ adúdú fowó ra pupa. Orí gẹ̀gbéyàwó. Sọ fún wa kí ló fẹ́ jù lẹ̀ fún wa àṣà ńlá aago nítorí tiẹ̀ náà ni. Sá. Ó yá gbé e jáde. Mr. Gbé e jáde o. Mr. Say and do, what are you going to do for us? Ìdùnnú ìgbẹ́kọ̀rọ̀ gbé dùnnú rẹ̀ jáde. Gbé e jáde. Oh, serious o. Gbé e jáde. Ìdùnnú ìgbẹ́kọ̀rọ̀ gbé dùnnú. Ẹ sọ̀rọ̀ sókè ọmọlúwàbí. 80,000 pounds. No, he said something. Sincerely speaking. And maybe you didn't hear him very well. What did you say? You can write it and let's see it. Write Ẹ it. má jẹ́ kó write it. Ọlámilékan. Àyìnlá. Ẹ bá mi sọ fún Lékan kó má dá mi dúró. Àyìnlá má dá mi dúró. Ìyàwó ẹ̀ náà Má dà. dá mi dúró. Alága ẹ jẹ́ kó sọ nǹkan tó fẹ́ ṣe ká send the account numbers. Only can send the account number. Okay. Can you? 80 26 26 22 22 81 81 50. 50 Again, 80 80 26 26 22 22 81 81 50. 50. Okay. Hello, that is number 1. Opay. Number 2. Hello, Sodiq. Sodiq, Ó ń gbọ́ yín bàbá. you are hearing me? 80. No, there. You know, alága ìdú alága ìjókòó. You will do the 2. 80. Please continue. Ọ̀kọ̀ọ̀kan là á yẹ ẹsẹ̀ lẹ́kù. Àbí báwo lẹ ṣe àwọn àgbàlagbà ṣe ń sọ? 80 Ó yá náà. 333 53. Okay, you have sent 20,000. Ẹ lọ wọnú àkáǹtì yín. Wọ́n ti fẹ́ mú wa ní sùúrù. Owó rẹ̀ wuyì rẹ̀ o. Àyìnlá Ọlámilékan. Owó rẹ̀ wuyì rẹ̀ o. Máa nẹ́nẹ́ o. Owó rẹ̀ wuyì rẹ̀ o. Ayélé owó rẹ̀ wuyì rẹ̀ o. Máa nẹ́nẹ́ o. Owó la fi ń láyà. Owó la fi ń lọ́kọ. Owó rẹ̀ wuyì rẹ̀ o. Ọlámilékan Àyìnlá. Owó rẹ̀ wuyì rẹ̀ o. Máa nẹ́nẹ́ o. Àyìnlá orí owó owó lórí ẹ̀ orí owó owó lórí ẹ̀ ojú ìlòwúrọ̀ yìí ó bẹ̀lẹ̀ dá sọ̀rọ̀ wípé kò rí ẹ̀ lànà rere kò rẹ̀ orí owó. Àyìnlá ọwọ́ ajé ajé lọ́wọ́ rẹ̀ ọwọ́ ajé.
lọ́wọ́ rẹ̀ ojú lòwúrọ̀ yìí ó bẹ̀lẹ̀ dá sọ̀rọ̀ wípé kò rí ẹ lànà rere kò rẹ̀. ọwọ́ ajé. 20,000 ló ṣe. ó yá ọwọ́ ajé ajé làwọn rẹ̀ ọwọ́ ajé làwọn rẹ̀ ojú lòwúrọ̀ yìí ó bẹ̀lẹ̀ dá sọ̀rọ̀ wípé kò rí ẹ lànà rere kò rẹ̀. alájẹ má bínú. That is for you. What about your friend? Sodiq, àwọn ọ̀rẹ́ ẹ̀ ń kọ́. Ọmọkùnrin ìdámilóhùn. Sodiq, mo ní bó ti ń ṣe. Tolúwa ń bùkún ẹ. Bẹ́ẹ̀ náà ni o máa ṣe. Máma yíwá padà. Òdùmarè á túnbọ̀ gbéṣẹ́ ajé rere kò ẹ́. Tó bá ṣòwò Àyìnlá. Tó bá ṣòwò rere ọjà jẹ. Má dìkọ́ sẹ́rù rẹ̀ àwọn abínú ẹni. Má dìkúta sẹ́rù rẹ̀ àwọn abínú ẹni. Sodiq bọ̀tàrí rí ẹ lókèrè o. ìbànújẹ́ dorí wọn o. Sodiq Òdùmarè ló fi ẹjọ́ gá aláṣọ rírí. Bàbá kò lè yé wọn. Kò lè yé wọn bí Sodiq ṣe ń jáde. Hello. What? Hello. We're expecting that of your friends, your wife. Let them do it together and send it as usual. Ó yá dáhùn ọmọ yìí ọjọ́ ti lọ. Àwọn báyìí ń béèrè ẹ̀ ṣáàjà máa yọ sọ̀kọ̀ kan lẹ́kùn. Ó ṣà ń jó. Sodiq Muhammad Sodiq. Sodiq ọ̀rọ̀ rẹ kò ní dojúrú o. ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. Ṣé ti pè fún ni? Ó yá ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. Hello, can we call it? ọ̀rọ̀ rẹ kò ní dojúrú o. ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. Sodiq ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. ọ̀rọ̀ rẹ kò ní dojúrú. Wọ́lá ìsájà Násírù láyé o. ọ̀rọ̀ rẹ. 80 26 22 81 50. Again 80 26 22 81 50. 50. Opay ni wọ́n ti ẹ̀ ń dẹ́rù bàbá kan máa lo Opay ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ káwa farapa níbi ipá ń lò ẹ ṣàmì sọ̀dí. Sodiq lele ṣálele. We can't see it o. Èmi ò rí o. Dádì yóò ti ṣe 10,000 sí. Ó máa fáwọn. Ọ̀yà máa gbé lẹ́tà. Lágbára Ọlọ́run Sodiq ò ní wówó tì. Ò ní jẹ́ ẹni tó ń wá ní taburú. Àyìnlá Ọlámilékan ẹni tó ń wá ní taburú ò ní jọ ẹ́. Àmín. Lágbára Ọlọ́run ò ní ṣìrìn. Ò ní ṣìjẹ. Ò ní ṣìmu. Ìdáwọ́lé á yọrí sí rere. Sodiq, you will not sick. You will not weak. You will not knock. You will not lack of good things. Sodiq, anything that you lay your hands upon shall prosper. Amen. And you will not die prematurely. Amen. And so shall it be. Amen. Bismillahirrahmanirrahim. Amen. أمحسب الناس بالكافي. Amen. ورقيم كانوا من آياتنا عجبا. إذ أوى الفتيات إلى الكافي. فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. اللهم صل على سيدنا محمد الفاتح لما ولك والآت لما سبق ناظر الحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله أكن قدر ومقدار العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ó yá Habeebat ní kó jáde, Habeebat ní kó jáde. Sodiq nígbà tá à ń retí Habeebat, Sodiq bó ṣe wà ń bẹ̀ yẹn ó yá dìde.
dìde tí bá ti sọ wípé bismillah araman arọ̀yìn wá wá dọ̀bálẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ kó ráwọn tó fẹ́ dọ̀bálẹ̀ fún mọ́mì ẹ kúrò ń bẹ̀ dádì àti mọ́mì ẹ máa wọ̀ ọ̀kan mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́mì ẹ má bínú mà ẹ jọ̀ọ́ ó yá bismillah ọwọ́ ẹ lókè ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ náà ẹ máa bá dọ̀bálẹ̀ arahman má yàsó tó bá dẹ̀ yàsó ìlú UK àbí Amẹ́ríkà ló wà wọ́n á pọ́n lálọ́hùn àbí báwo arahim ó yá dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ dádì ẹ nàka sí ká ẹ gbàdúrà fún dádì ẹ nàka sí ẹ gbàdúrà fún wípé bó ṣe dọ̀bálẹ̀ tó ń bèrè ayé Habeebat kò ní dọ̀bálẹ̀ gbókù ẹ̀ wá. Sodiq ń dọ̀bálẹ̀ láti bẹ̀bẹ̀ láti bèrè ayé Habeebat ọmọ yín lágbára Ọlọ́run kò ní dòkú. Àwọn méjèèjì ìṣerere wọn á máa lọ síwájú. Habeebat ò ní retí Sodiq kó tó jẹun. Sodiq náà ò ní retí ẹ̀ kó tó jẹun. Wọ́n á máa ṣeun rere ni. Ìdààmú ò ní jẹ́ tiwọn. Ta ló ní kí wọ́n tó fẹ́ dìde ẹ̀ dìde? Bíákì bismillahirrahmanirrahim. Iná àtọ́ iná kálíkà ọ̀sára. Fasoli lirobika wanihar inna shaniaka wal abtar. Sodiq bó ṣe wà ní dọ̀bálẹ̀ yóò máa sọ̀rọ̀ sókè. Wọ́n á gbọ́ gbogbo àwa Nigerians ta wà bí wọ́n láti gbọ́. Gbogbo àwa ti Èjìgbò, gbogbo àwa ta Abẹ́òkúta wọ́n láti gbọ́ pé nǹkan tó fẹ́ sọ hello. Sodiq ṣé o bẹ̀bẹ̀ fẹ́ Habeebat Ọlá Olúwaṣọlá àbí o bẹ̀bẹ̀ fẹ́ sọ̀rọ̀ sókè? Ó bẹ̀bẹ̀ fẹ́. Dádì ṣe é ti gbọ́. Mami says, Mr. Bebefe. Oh yeah, arise and shine to the glory of Almighty Allah. Arise and shine. God bless you. Ìdọ̀bálẹ̀ lẹ́ẹ̀kejì mami lónìí. Mami ìyá Magi àti gbogbo ẹbí pátápátá lónìí. Oh yeah, bismillah ìbá wa. Aramoni mo ti Habeebat. Àròyìn mi fi lé mi lọ́wọ́ Allahu Akbar kí ló dé tí screen yìí dẹ̀ wá ń ṣe báyìí. Ibi ìwà very very important. Mami gbogbo àwa tèjìgbò ẹ̀ nà ká sí. Ẹ sọ àsọtẹ́lẹ̀ rere sáyé ẹ̀. Ẹ sọ wípé bó ṣe ń dọ̀bálẹ̀ láti wá fẹ́ ọmọ wa lénìí kò ní padà dòkú. Òun náà ò ní dòkú. Kò ní wá túfọ̀ ẹ̀ fún wa. Nígbà tó bá máa fi di in the next 9 months by September wọ́n á pè wá wípé Habeebat the be better. Ọkùnrin méjì ọkùnrin kan. Ẹ fúnra yín látẹ̀wọ́ ìbẹ́ta lọ̀rẹ́ yín máa fi ṣẹwọ́ lẹ́yìn ìnáwó yìí. Lágbára Ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn. Wala haula wala quwwata illa billahi ali. Arise and shine to the glory of Almighty. Arise and shine. Gbogbo àwa ẹbí bàbá mi omi today please. Hello. Sodiq. Ó máa appreciate àwọn mọ́mì wa dádì àti mọ́mì wa dọ̀bálẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ wọn. Wípé wọn ò fọwọ́ ẹ̀ jóná wọn ò fẹsẹ̀ ẹ̀ jóná. Ó wá sí ní ìlú Abẹ́òkúta bó tilẹ̀ jẹ́ pé Abẹ́òkúta nìwọ náà. Ilé lọmọ padà sí. Bẹ́ẹ̀ni. Wàá dọ̀bálẹ̀ wàá dúpẹ́ lọ́wọ́ dádì àti mọ́mì àti gbogbo ẹbí pátápátá. Ẹbí Ajíbọ́lá àti ẹbí Omítúndé ó yá. In the name of the Father. Hand of the Son. Máyàsó. Hand of the Holy Spirit. Dọ̀bálẹ̀ mọ́mì ẹnà ká sí. Ẹ máa ṣàdúrà fún. Ẹnà ká sí. Ẹ̀yin lẹ mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀. Tó bá ti jẹ́ wípé ìjọ tí wọ́n bí Sodiq sáyé. Ẹ̀ ní mọ̀ parí ayé ẹ̀. Wọ́n fi omi wẹ̀. Kò ní sàré lọ kò ní dé bá ti wá bí. Wọ́n fọṣẹ wẹ̀. Lágbára Ọlọ́run gbogbo àdúrà tẹ́ bèrè fún bẹ́ẹ̀ ló máa jẹ́ fún. Ọwọ́ àmà ròkè. Inshallah bí kúndúrà sílẹ̀. Mashallah bí kúndúrà sílẹ̀. Gíga báyìí là bóṣùpọ̀ òkè òkè ló máa ń lọ àtiwá àtìyàwó ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run òun dọ̀bálẹ̀ wá ti dúpẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ òun ní padà ọmọ lọ́dọ̀ wọn Sodiq dáadáa ni wọ́n mẹ̀ sí ò ní dààmú irinṣẹ́ ò ní dojú ìjà kọ ẹ́. Innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun fasubhana alladhi biyadihi malakutu kulli shay wa ilayhi turja'u wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mọ́mì ṣé kó dìde ó ti dìde lọ́fẹ̀ẹ́ ló fò ẹ jẹ́ kó dìde tó lọ. Bàbá rẹ̀ ló wà lórí ìdúró ẹ jọ torí Ọlọ́run. Kó dìde. Ẹ sọ̀rọ̀. Ẹni kó dìde ẹni kó dìde o ẹni kó dìde o ọkọ ìyàwó ń bẹ ní dọ̀bálẹ̀ ẹ jẹ́ kó dìde o. Kó dìde. Kó
kó dìde o. Àrẹ̀mú. Ẹ jẹ́ kó dìde o. Mo súnmọ́ lálọ́fẹ̀ẹ́. Ẹ jẹ́ kó dìde. Kò ṣọ̀fẹ́ local Ó government. yá gbé dìde, gbé dìde, gbé dìde, gbé dìde, gbé dìde, gbé dìde, gbé dìde. Ẹni máa gbọ́kọ̀ ìyàwó dìde o, a ní pọ́ǹsì lọ́wọ́ sẹ́. Ó ti yá ẹ gbé dìde, gbé dìde, gbé dìde, gbé dìde, gbé dìde, gbé dìde, gbé dìde. Ẹni máa gbọ́kọ̀ ìyàwó dìde o, a ní ìdán. Ó yá ẹ sọ wípé bẹ́ẹ̀ náà ló kú. Ẹ sọ wípé bẹ́ẹ̀ náà ló kúkú rí. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ọba ló ṣàdéhùn yìí o. Àyìnlá olóhùn ò ní fi ẹ́ sílẹ̀ fún ìyà jẹ. Bẹ́ẹ̀ náà ó yá àánú lórí gbà orí ló bá ẹ̀ ṣe. Àánú lórí gbà orí ló bá ẹ̀. La hawla wala quwwata illa billah. Èyí tó ṣe lénìí ò ní tún ṣe. Tó o bá máa ṣe wedding anniversary lẹ máa ṣe gbogbo ayáde péjọ wọn celebrate yìí la hawla wala quwwata illa billah. Ó yá Habeebat àmì retí ẹ Olúwa ní ṣọlá. Ẹ jẹ́ kémi mú yẹn jáde. Ó yá ṣé kí ìyá kó dá wa lọ. Òní lọ́jọ́ pé Habeebat ló ń ṣe Habeebat ló ń ṣe ìyàwó. Habeebat ló ń ṣe Habeebat ló ń ṣe ìyàwó. Ṣé bọ́kọ ló ní kéwú ọkọ ló ní kéwú ìyàwó ló ní ìtira. ìyàwó ló ní ìtira. Ẹ wá wòṣẹ́ Olúwa ẹ wá wòṣẹ́ Olúwa. Ọba ń gbọ́ba níyàwó òwe Habeeba ìlàlíyà mọ́ mi. Habeebat ló ṣèyàwó. Mọ́ṣáálá Habeeba bí kúndìrá ti ilá o Habeebat wà bímọ fọ́kọ yẹ Habeebat dé ṣebẹ̀ fọ́kọ lásìkò ijó yẹn dà lásìkò bọ́kọ bàrò. Bọ́kọ bá rojú o. Bọ́kọ bá rojú o Habeebat kò kúnlẹ̀ fọ́kọ o àti gbéyàwó lé àti gbéyàwó lé àwa. Habeebat tó bá ń lọ kò mọ̀mọ́ rẹ̀ dání nígbà tó ń bọ̀ o kò mọ̀mọ́ rẹ̀ ràjò tọkọtaya gòkè àgbà ẹ̀dọ́ lóríire ó yá jó 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 Habeebat jó kàn rí Àbíkẹ́ àlejò kan rí oníyó mú jójó jàre. Mú jójó. Mú jójó kó o mọ́kọ wálé. Mú jójó. Mú jójó kó o ráyìn ẹ̀kàn. Mú jójó. Ọ̀rọ̀ yìí àdàrí wo kó o bá lè yí. Àbíbá o wọ́n lólógun wú yáyá ológun wú yáyá. Habeebat kí ló ṣe má jọ́rò páàkì ijó léjìgbò. Ológun yáyá o. Olóṣàmì. Ológun wú yáyá ológun wú yáyá igi àtòmí lérí. Igi lóhùn oyà lomi igi lóhùn oyà lomi omi lóhùn ogbègi lọ ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ yẹ̀ wò. Habeebat ọlọ́run ọba òun ló ṣomi tí káfí ń mọ́lé o ọba aláwùrà ló ṣomi àwúrẹ́bẹ. Bẹ́bí tí bárẹ̀ iwájú lọ́pàá ẹ̀ máa ń rẹ́ sí. Habeebat wájú onídèrò ẹ̀yìn ìwọ náà ò ní padà wá dà tọrọ jẹ bọ́n bá lè ṣàmì ń ó ṣàmì mi jẹ́jẹ́ ìdá olóde kò ní ké gbogbo ìwọ ò bá torogún wá ò bá torogún wáyé kọ́ má fẹjọ́ ẹ̀ sùn kà kọ́ má fẹjọ́ ẹ̀ ṣèké kọ́ má rojọ́ ẹ̀ fẹ̀ni tí yóò gbẹ̀rẹ̀ ò bá torogún wáyé o wà láì Habeebat má sún mọ́kọ̀ díẹ̀díẹ̀ bó ṣe ń jó máa sún mọ́kọ̀ díẹ̀díẹ̀ bó ṣe ń jó tààrà sún mọ́kọ̀ díẹ̀díẹ̀ bó ṣe ń jó hello hello kúnlẹ̀ síwájú kọ́kọ́ kúnlẹ̀ kó kọjú síbí kíyà àti bàbá ṣàdúrà fún ẹ Habeebat ó ti rọ́kọ̀ ẹ̀ kò ní gbọ́ nǹkan mi ìta ń sọ mọ́ ó ti rí láìfù wáyà ẹ̀ bójú ẹ̀ sókè màmá mi bàbá mi ẹ bá mi súre fún Habeebat ẹ bá mi súre fún ó yá ẹ máa nà ká àdúrà sí. Àmín àmín ló yẹ ká máa ṣe o àmín ló yẹ ká máa ṣe
Habeebat àti Sodiq ọ̀rọ̀ yín mà ti dayọ̀ àmì ló yẹ ká máa ṣe. ọ̀rọ̀ yín mà ti dayọ̀. àníṣe ọpẹ́ ló yẹ kẹ́ ẹ máa ṣe o ọpẹ́ ló yẹ kẹ́ ẹ máa ṣe fọba ọpẹ́ mi ló yẹ kẹ́ ẹ máa àlọ́wùrà. ṣe ọpẹ́ ló yẹ kẹ́ ẹ máa ṣe. Fọlọ́hún aláwùrà ọpẹ́ ló yẹ ká máa. àmín nọyọ́lá àmín ó yá wá máa lọ sí ọ̀dọ̀ dádì àti mọ́mì nílé Omítúndé ìyàwó yín ti ń bọ̀ bẹ́ẹ̀ yẹn. ọmọ wa ni ìbájọ sọ̀rọ̀ last week Habeebat ó fẹ́ rẹ́rìn gbọ̀ngàn lọ́ọ̀ tí fẹ́ ṣe ẹ̀gbọ́n ẹ̀ ló fi ṣe ọkọ dìde sókè ó máa tọ́jú ẹ̀ ju bó ṣe lérò lọ. ó yá wàá rárá máa jó ilé ọkọ ló ń lọ ilé tí ó ń lọ yìí o. ilé tí mo ń lọ yìí máa dúpẹ́. ilé tí ó ń lọ yìí ò wà lówó wà á rọ́mọ gbẹ́jọ́ wà á bọ́kùnrin àbíbá ó yá ilé tí ó ń lọ yìí ó yá bínú ìbádùn ẹ bá mi gbọ́ lọ́rùn tóbi. àníṣe bínú ìbádùn ẹ bá mi gbọ́ lọ́rùn tóbi. àmín. ó dàbí pábí bámọ̀ jójọ kọ ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ó ti wí ni ẹ̀. Habeebat. ijó dádì ẹ̀ ló mú. Habeebat ó yá kúnlẹ̀ bẹ́ẹ̀ yẹn. grandma grandpa ẹ wá nàka sí ẹ pray fóun náà ẹ gbàdúrà fún pé bó ṣe wọnú ilé ọmọ yín tó wọnú ilé Omítúndé ọmọ ọdún ọmọ alálùbáríkà ọba àlá kó fi ta lọ́rẹ ọkùnrin àbíró obìnrin àbíyè ìbẹ́ta la fẹ́ kó kọ́kọ́ bí Ọlọ́run àṣẹ ń rọrùn fún mọ̀sẹ̀bí ìlàyà sárawù ó máa bí kólókó tó dé á bí kólódò tó bọ̀ oyún àní bí ọmọ àbíyè Ọlọ́run ọba àlá á fi ta lọ́rẹ lágbára Ọlọ́run Habeebat ò ní fi irun dúdú ò ní fi ṣopó ò ní fi irun dúdú ṣopó ò ní fi irun dúdú ṣopó lágbára Ọlọ́run àwọn gbọkọgbọkọ rẹ tí ń gbọkọ wọn ò ní gbọkọ ẹ o ìwọ náà má fàyè lẹ o ọlọláhìlá ìlọlá bisimilahi rahman rahim wàdúwà wàlẹ lè sàṣàjà mọ wá dá kàrọbùkà wà mọ kọlà wàlà àkìrátù khairu laka mina lihula wàlà sọfà yùtì kàrọbùkà fàtàrdà hàlàmìyà jìríkà yẹtì mọ fàáwà wàwá jaraka dọ́là fàdà wàwá jaraka àìlà fàágínà fáàmàlì yẹtì mọ fàlà takìyà wà mọ sáhìlà fàlà tàníhà wà mọ bẹni mọ tìrọbìkà fàdìsọwọnú ilé yín wà ẹ ní gbẹgbìn lójijì wàlà haulan wàlà kùwàtà bàbá nígbà tẹ́lẹ̀ ń bọ̀ ẹlẹ́ káwọn ẹrù yìí wá. ẹ jẹ́ kó wà níwájú ọkọ ẹ̀ náà ẹ má bínú. yes sir. o rí ìdí oníyàwó wa ìwà kúnlẹ̀ síwájú ọkọ ẹ̀ wàhálà alẹ́ fáwọn tí yóò lọ́kọ kó o ṣẹ̀rù bá àwọn tọ́rọ̀ pọ́n lè gbọ́kọ lọ́wọ́ kí n lè kàn ẹ́ pẹ̀lẹ́ nìkan ò lọ́kọ gbé ọwọ́ ẹ̀ sórí transformer ọkọ ẹ̀ kó high temperature ẹ̀ kó jẹ́ kó move up kí ló kàn ẹ́ pẹ̀lẹ́ gbé sí orí ọ̀tọ̀ yẹn gbé sórí ẹ̀ Habeebat ọmọdé lọmọ yìí kò mọ́tanétọ̀ ó mọ́tanétọ̀. dádì ẹ má bínú hello my darling sister tó wà ń bẹ̀ yẹn Mrs. Busari ẹ̀yin ẹ lè unveil ẹ̀ bẹ́ẹ̀ yẹn because ó láti ṣe ojú kó tó lọ sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ Mrs. Busari ẹ unveil ẹ̀ ó yá. ẹ̀yin ká ẹ ṣíjú ẹ̀. bisimilayi araman. ẹ̀yin lè máa represent màmá máa bọ̀ Busari ó tún sàpàdé. ó yá Mrs. Busari dà God bless you. ó yá are you ready? bisimilayi. ẹ ṣí ojú ẹ. you are going to unveil her. bisimilayi arahman arohi. Allahu akbar. jẹ́ God ó yá ṣé òun náà ni o òun náà ni. ẹ fi ilẹ̀ má gbé dìde iwájú ọkọ ẹ̀ ló wà ẹ́ Mrs. Busari. kí ló dé. ẹ ti ṣe ju nǹkan tá a rán yín lọ. Mrs. Busari anika iyọ̀ ẹ̀ǹfẹ̀lì ẹ ló ń gbé dìde ṣọ́ra yín o ṣẹ́yìn lọ́kọ àbẹ́yìn lẹ fẹ́ bá wọn ṣe kinní yẹn. má tún bò mọ́ Busari o ẹ má bò ẹ fi ilẹ̀ Busari o Busari o Busari. Mrs. Busari what God has joined together let Mrs. Busari no put her son there oya leave that place. ó yẹ kó ń bẹ̀ ẹ kó ń bẹ̀ ẹ lọ bá Alhaji Busari ẹ lọ bá Mr. Busari ẹ lọ bá wọn nù lé. ẹ ṣe Habeebat ó yá tẹ́wọ́ fẹ́ gba nǹkan ayọ̀ ni tẹ́ ọwọ́ ẹ̀ sórí transformer yẹn ó mọ transformer ọmọ yìí o. ó mọ̀ hello ó mọ talétọ̀. you face your husband face Ayinla face him.
ó yá God bless you ó yá tẹ ọwọ́ ẹ̀ méjèèjì sórí generator àbí o mọ generator ni kò mọ o ká ọwọ́ ẹ̀ gbé ọwọ́ ẹ̀ méjèèjì ó ti dá dádì Àyìnlá ó yẹ gbé owó yẹn jáde. mowó wá ọkọ mi mowó wá. ayé ilé mowó wá ọkọ mi mowó wá. mo fẹ́ ra mójú dán o. mowó wá ọkọ mi mowó wá. mo fẹ́ ra kọ́bẹ̀ dùn mowó wá ọkọ mi mowó. Habeebat ti whisper sí mi ó ti whisper sí mi ẹ̀gbọ́n tó sọ ni ó ní bọ́kọ́ mi gbowó oṣù èmi ni ó kò fún bọ́kọ́ mi gbowó oṣù o èmi kí ló dé tí ò dá bàbá. òun náà mo ló dà tó bá ti gbowó oṣù kó kó fún. òun ló máa kó fún jọjà ló yá bọ́kọ́ mi gbowó oṣù o èmi ni ó kò fún o àsìkò tó dé làwa ń lò ó. ṣé tó bá máa sanwó lé àsìkò tó dé làwa ń lò ó. ṣọwọ́ ẹnìkan ti lọ máa gbowó lé ní torí ẹ̀ ń roko sọ́dọ̀ ara yín. èmi ni ó kò fún Habeebat. Mama dáhùn o wà máa fún iye tó máa tó náà ní o. Is it okay? Obìnrin ṣèrò pé gbogbo owó fún o. Ó ló ti tó because wọ́n yìí máa san school fees nígbà tí ọmọ bá dé. Kò ní ìdí. Ó yá dádì Àyìnlá. Ẹ má pè mí láyìnlá ọ̀gá ọmọ o. Ẹ má pè mí Àyìnlá. Ẹ má pè mí láyìnlá ọ̀gá ọmọ o. Àyìnlá ọ̀gá ojú láti fúnra wa. Àyìnlá ọ̀gá ojú láti fúnra wa. Ẹ má pè mí Àyìnlá. Ẹ má pè mí láyìnlá ọ̀gá ọmọ ẹ. Sodiq. God bless you ya o ma fọwọ́ sábíà ẹ̀. Wàá gbé. Fi ọwọ́ ẹ̀ sí àbíyá Habeebat. Wàá gbé sókè. Wàá gbé ìyá ó yá gbé ìyàwó rẹ̀ sókè ó yá gbé. Ó gbéyàwó lé ní Àyìnlá ò ní gbélé kú lọ́wọ́ o. Àmín. Ó ní gbé lárùn lọ́wọ́. Àmín. Ó ní gbé lébànújẹ́ kankan lọ́wọ́. Àmín. Ẹ̀yin méjèèjì ẹ jọ lora yín gbó. Àmín. Your union shall be fruitful. Your union shall be permanent. Amen. Lágbára Ọlọ́run ìgbéyàwó yín ò ní dojúrú. Allahumma. Kò ní bàjẹ́, kò ní fẹ́ bàjẹ́. Àmín. Inshallah bi kudratullahi by this time next year ẹ ti bí bẹ̀ta. Olúwa ṣeun. Ẹ dẹ̀ pè wá ìrọ̀rùn ni ó sì jẹ́. Jẹ́rìí Sodiq. Láhàólà wà láàkó àṣà He can start lọ́mọ. Gbẹjókòó. He can start. Gbẹjókòó. Gbé báyìí kó gbẹjókòó. Kárí ẹ̀ kárí. Kí là ń ṣe tí a fi pọ̀ báwọn yìí o. Ìyàwó là ń gbé o. Kí là ń ṣe tí a fi pọ̀ báwọn yìí o. Ẹ wo ìyàwó là ń gbé o. Ó yá ìlẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀. Ìyá. Sodiq ó ti da láya látòní lọ. Ẹ jọ mo ní iṣẹ́ kan láti jẹ́ fún gbogbo lè wọ́n ní kí bàbá wa bàbá ìyàwó dìde. Yes sir. Bẹ́ẹ̀ ni wọ́n ní kẹ́ ẹ dìde dúró Olúwa wà pẹ̀lú yín ẹ ní fẹ́ẹ̀lì exam tẹ́ fẹ́ ṣe yìí. Àmín. Ọlọ́run tó ti ń pàṣẹ yín bọ̀ látẹ̀yìn ẹ̀ nípa ẹ wo gbogbo àwọn tó jókòó yìí they are here because of you. Ọlọ́run ní jẹ́ ẹ dójú tì wọ́n. Àmín náà yàrá. Bí Sodiq ṣe gbéyàwó ẹ̀yin náà gbéyàwó yín ká o. No. Dádì wọ́n ní kẹ́ ẹ má disappoint àwọn tí wọ́n bá yín wá àwọn tẹ́ ẹ pè wá síbí. Ẹ̀yin náà dìde wọ́n ní kẹ́ ẹ má disappoint wọn. Wọ́n ti dojú. Ó yẹ gbé wọn dìde. Dádì. Tùmí gbé ọkọ Ọlọ́run ní ṣe wọ́n lálákòóbá. Tùmí gbé ayé. Ó tùmí gbé ọkọ mi tùmí gbé. Mo tún fẹ́ bí ìbejì o. Ó yá tùmí gbé ọkọ mi tún mi gbé. Olólùfẹ́ mi jà o tùmí gbé ẹ̀kẹ́ o. Ẹ lè lámọ́lẹ̀ ẹ̀yin lẹ dì síbẹ̀ kò gbọ́dọ̀ wúwo lọ́wọ́ yín ó yá kárígò. Ẹ̀yin náà ti ẹ̀ dìde. Mọ́mì dáàdì fẹ́ gbé mọ́mì ẹ̀ ó ní pẹ́ gbàbúrò. Ó yá lẹ́tà. Sọ́lù alánàbí kẹrí. Àwọn tí wọn ọ̀dọ́ lọ́hùn tó ń sìn mọ̀. Some people they don't know the God they are worshiping. Àwọn bí a máa sọ pé ẹ̀yin mùsùlùmí hello
wọ́n á níbo lẹ ti káṣà tẹ́nì kò yé wọn nǹkan tó ń jọ́ lọ́hùn ọlọ́run tó ṣe yín ní mùsùlùmí ṣẹ́wọ̀ ló fẹ́ ṣe rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀bọ́ ọlọ́run ṣe ṣe ẹ́ èyí tó ṣe ẹlòmíà lọ́kùnrin lòun ṣẹ́wọ̀ ló fẹ́ dára ẹ̀ lọ́kùnrin ni ẹ wá rí I will refer to Bible and the Quran níbi tí ọ̀rọ̀ gbé ẹ wá tẹ́ ẹ bá lè gbéyàwó ẹ wá jókòó ẹ kàn ń nu oògùn lásán láì ṣiṣẹ́ kankan èmi ò ṣáà láìkì irú eléyìí ìkílẹ̀ ṣe ń sì tẹ̀ ń làágùn ẹ dìsa ẹ bójú wọ́n disappoint gbogbo family. ẹ jojú wa ọlọ́run gbọ́. ẹ bójú wọn jẹ́. ẹ bójú wa jẹ́. ẹ̀yin ẹ jókòó lẹ́sẹ̀ wọn fídíò máa kọ́fà ẹ jókòó lẹ́sẹ̀ wọn no ẹ jókòó ẹ dá wàhálà alẹ́ fáwọn tó bá. oh my God oh. àbíbá ṣé òun rí mọ́mí ẹ̀ àbíbá tù ó rí mọ́mí àti ẹ ti kú lórí ara yín. dáàdi ẹ̀yin ẹ̀ ń tún ní kẹ́yìn máa ṣètò tẹ́yìn. now this is a letter according to the Quran say inna min Sulaiman wa inna bismillahir rahmanir rahim. The first person to write letter to the queen of the coast Anabi Sulaiman ni tabade lewonu Genesis wa 17 I think verse 26 down wọ́n ní Abraham ń lọ sílé àwọn láti dá àná fún Isiaku láti dá àná ìdíkà fún Isiaku that is permissible ó wà permissible láti gbé lẹ́tà fún ọmọ wa pé afẹ́fẹ́ ní Shiloka. This is a proposal and the acceptance letter. Now bó ṣe wá ń rí yẹn a ò nídìí láti máa pariwo káàkiri ẹ yá mi ní báàgì yín yẹn kò sí tí ẹ yá mi ní báàgì ìyá ìsì múná lọ jàre ẹ má lọ sùn ẹ̀yin kọ́ àwọn tó gbé báàgì ẹ gbé proposal síbì kan bẹ̀ ẹ wá sí ẹni tó bá máa dìde fún yín tó ń bá wọlé apẹ́ ti wà lórí ìdúró látàárọ̀ my family my in-law please it's not compulsory but it's very essential ẹ ṣáà ti dìde lórí ìjókòó yẹn rí pé ẹ fọkàn lẹ́tà yìí ẹ má ní àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé o ọlọ́mọdé ń gbàwé ọ̀fọ̀ lórí wọn tó bá wù yẹn fowó sí àdúrà láìsí sàrà ń bẹ̀yìn náà mọ̀ pé kí iráyè lọ bí tó yẹ kó lọ ó yá látòrí bàbá àti ìyá ìyàwó bàbá olóyè mi ìdẹ̀fẹ́ dà yín láàmú ẹ dìde ọlọ́run ẹ dìde àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé o gbàwé ọ̀fọ̀ lórí wọn àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé o ọlọ́mọdé gbàwé ọ̀fọ̀ lórí wọn. Èèwọ̀ o èèwọ̀ o iná ọmọ kò ní jó mi ẹni bá fẹ́ rú ẹni kó dìde o. Èèwọ̀ o iná ọmọ kò ní jó wa èèwọ̀. ọdún tuntun délé léyìí ọdún ti lọ sópin bọ́dún ìṣe tún tán lọ àmín ìṣe tún tán lọ àmín ìwọ̀nba tó kù kó tún ó parí. má jẹ́ ń bọ́ ọdún lọ tọmọtọmọ ọdún ìtún tán lọ àmín ọdún ìtún parí lọ. ìwọ̀nba tó kù kọ́dún ó parí mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí Elédùmarè má jẹ́ ń bọ́ ọdún lọ tọmọtọmọ. Kò màmá ní jẹ́mi àmín kò màmá ní jà wá àmín bí wọ́n bá ń pè ẹ̀ mú wèrè kò màmá ní jà wá àmín. Ọlọ́run mọ̀ ṣe yín ní tà ń wọlé mọ̀ jẹ́ gbélé wòran òde ṣé àdákùn mọ̀ yà yín wèrè mọ̀ jẹ́ kí rí àdúrà mi tí mo tẹ́ mọ̀ jẹ́ ká padà sófìfo wọlá nábì Muhammadu wọlá Kùránì ọ̀rọ̀ Olúwa. Kò màmá ní jà wá àmín kò màmá ní jẹ́mi àmín kò màmá ní jẹ́yìn àmín kò màmá ní jẹ́mi àmín bí wọ́n bá ń pè ẹ̀ mú wèrè kò màmá ní ìjà wa àmín. ẹ ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta àmínà àmínà gbogbo ẹ̀yin tí ẹ fowó síbí pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ nípa owó ẹjọ́ àmín ẹ̀ nípa owó àrùn
ẹrù tálábíyamọ kì í tú wọn ní dì fún yín ọlá aṣáájú ẹ̀dá Muhammad ọlọ́run aṣáánú fún yín ọlá àyìnà àtẹ̀yìnà bisimilayi rahman rahim iná àtẹ̀yìnà kàlíkà ọ̀sára fasọ́ọ̀rì lọ́bìkà wà ní ẹ̀nà ṣáà ní ẹ̀ka wà ámìnà ẹ wá yanjú ẹ̀ fún wọn. ní báyìí wọ́n láti ka hello gbogbo àwa tí a dìde láti lo lẹ́tà yẹn as point of contact láti sọ fún Ọlọ́run wípé irú ẹ̀ tí mo ti ṣe sẹ́yìn kò ní bàjẹ́ mo dẹ̀ ń ṣe tí mò ń witness lọ́wọ́lọ́wọ́ báyìí kí Ọlọ́run ọba àlá kó fa àlùbáríkà sí. gbogbo àwa tá a wá wà ń bí tá a dìde àti tá a dìde tá a wò pé ìjọ kàn mí lágbára Ọlọ́run wípé ẹ ti ẹ̀dùnú sí ti Habeebat àti Muhammadu Sodiq lágbára Ọlọ́run iṣẹ́ àwọn ọmọ yẹn á ṣojú ẹ̀mí yín kò ṣeé ṣe lágbára Ọlọ́run eré àwọn ọmọ yẹn á ṣojú ẹ̀mí yín. àwa náà tá a wà ń bí bàbá mi ó ti ṣe fọ́ọ̀mù ó ti ṣe fọ́ọ̀mù ọmọ ẹ̀nà kásẹ̀mì náà lèmi náà tó bá máa kàn mí kọ́ má fi mí ṣàwátì o wàlà haulan wàlà quwwata illa dáàdì ẹ̀ ṣe ẹ̀yìn nìkan lẹ láìkì mi. ẹ bá mi gbé proposal fún màmí kẹ́ ẹ gbé acceptance àtúndà ṣẹ́rí màmá alájà ìyá magi mi ò ní pè máa gbowó kí tó pè yín ni ẹ má bọ̀ jàre ẹ bá mi gbé proposal fún mọ́mì ẹ bá ń dìde lórí ẹsẹ̀ yín ìyá magi ẹ máa bọ̀. màmí ijó lẹ máa jó ijó ọmọ lẹ́jí fòwúrọ̀ ijó abiyamọ sọ abiyamọ fẹ̀yìn sọ abiyamọ fẹ̀yìn sọ. ó yá nítorí màmá ìyàwó àti màmá ọkọ mo sọ wípé ẹ̀yin yóò yìn Olúwa ọba rere tó ń ṣèkẹ́yìn. ẹ̀yin yóò yìn Olúwa ọba rere tó ń ṣèkẹ́yìn. mo ní pé má fọwọ́ mi yìn bàbá mi má fi jó mi yìn. má fọwọ́ mi yìn. bó ṣe ń jó yẹn jẹ́ ká máa appreciate wọn ẹ jẹ́ ká máa appreciate wọn ẹ jọ àwọn náà lówó wọn ẹ jẹ́ ká máa appreciate wọn. ìjó ọmọ lẹ́jí fòwúrọ̀ ìjó abiyamọ ìjó ọmọ lẹ́jí fòwúrọ̀ ìjó abiyamọ fẹ̀yìn sọ. gúlù sọ abiyamọ fẹ̀yìn sọ. gúlù sọ abiyamọ. Oya alájà ní mọ́tà oya ẹ jíjó ọmọ kọ̀rẹ́tì ijó ọmọ dùn láti jó alájà ẹ jíjó ọmọ kọ̀rẹ́tì ìyá magi ijó ọmọ dùn láti jó. ẹ jẹ́ ká wá sọ fáwọn méjèèjì wípé oya èmi á jẹ ọmọ mi ò èmi á jèrè ọmọ mi ò wá ẹni lè lùbọ́ ò ní gbádùn ọkà o ẹni ṣẹ́gun sí ò ní gbádùn ọbẹ̀ èmi á jèrè ọmọ mi ò ọmọ nítorí pé ọmọ lòun mi jà aṣọ lọ ọmọ lòun mi jà aṣọ lọ bá aṣọ pẹ́ńlẹ̀ yóò dà kísà bọ́mọ pẹ́ńlẹ̀ yóò di bàbá o ọmọ lòun mi ò jà aṣọ lọ ọmọ lòun mi ò jà aṣọ lọ bá aṣọ pẹ́ńlẹ̀ yóò dà kísà bọ́mọ pẹ́ńlẹ̀ òwúrẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ni ó kó òwúrẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi yóò kó. àníṣe owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ni ó kó owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi yóò kó. ó yẹ exchange letter ẹ gbé proposal fún wọn kẹ́yìn gba acceptance ìyẹn ni pé mọ́mì Muhammad Sodiq ó ti wà nílé àwọn bàbá mi Ọlátúnjí Habeebat
ó ti wà nílé àwọn bàbá mi Omítúndé lágbára Ọlọ́run àwọn méjèèjì wọn máa ní dòkú o ó yá kò ní já ṣe kò ní já ṣe mọ́ kò ní já ṣe mọ́ kò ní já ṣe mọ́ ìgbéyàwó ènìyàn kò ní já ṣe mọ́ ìgbéyàwó ènìyàn kò ní já ṣe mọ́. ẹ mọ̀ sún bàtà ẹ mọ̀ sún bàtà kẹ́lẹ́lẹ́ ẹ mọ̀ sún bàtà kẹ́lẹ́lẹ́ ẹ̀yà ẹ mọ̀ sún bàtà wẹ́lẹ́wẹ́ sọ́lù alánàbí kẹrì ẹ jíjọ ọmọlé ni ẹ ò ní jójó ìbànújẹ́ ojú òní ti yín o ẹ jèrè wọn nígbà tí ire wọn bá túbọ̀ máa pọ̀ tó máa ojú yín ló máa ṣe ẹ ò ní jẹ́nu àárẹ̀ ẹ ò ní jẹ́nu ẹkún la hawla wala quwwata wọ́n ní ká pẹ́ Tawakalit Balikis Moshood náà ló máa ka lẹ́tà yẹn Balikis Moshood. Balikis Moshood òun dà nígbà tí màmá pé gbogbo àwọn ìyàwó ilé bàbá mi omi Ọlátúnjí ìyàwó Ọlátúnjí ìyàwó ilé Ọlátúnjí ẹ̀yin dà ẹ ṣé hold on please just give me 2 minutes ẹ̀yin ìyàwó ilé ẹ̀ ń gọra yín Ọlọ́run ẹ̀ ń gọra yín like seriously ẹ jọ Muhammad Sodiq wo àwọn obìnrin tó wà ń bí báyìí ẹ jẹ́ kí wọ́n rí wọn dáadáa Muhammad Sodiq wo àwọn tó rí yẹn àwọn ìyàwó ilé bàbá mi Ọlátúnjí nìyẹn àwọn ni wọ́n ń tọ́jú àṣọrí pé Habeebat náà ó mi rí pé yes àwọn ìyàwó mi rè èyí tó bímọ tó kéré jù ló bí 72 ṣé lọ ni mo pa ẹ jẹ́ kí Sodiq gbọ́ nǹkan tá à ń sọ ẹ̀yin èèyàn mi hello Sodiq. so nídìí àti ṣe family planning. Go on son. Sodiq look at them àwọn ìyàwó ilé bàbá mi Ọlátúnjí nìyẹn àwọn náà ń tọ́jú Habeebat. níbi tó wà lọ́hùn. àwọn náà tọ́jú ẹ̀ kó tó lọ sọ́hùn ṣebí Nàìjíríà ló ti lọ ń bí ṣé mo parọ́ àjìyà. èwo ló ti wọlé nú àwọn tó dúró yìí. ó yẹ kí n béèrè bàbá now Muhammad Sodiq máa gbọ́ jàre Sodiq máa gbọ́. ó gbọ́. ṣó ti rí wọn wọ́n pọ̀ nǹkan tó bá deserve tí mo mọ̀ tó mọ̀ pé wọ́n what jù sí wọn ẹ̀yin ní kẹ́pà kan nọ́mbà yín fúnra ara yín ta ni ìyálé àbí ìyàwó tó kéré jù ìyálé pátápátá dà ṣẹ́yìn ẹ pa account number ṣé fóònù tẹ máa gbà sí wà ń bí ó yẹ pé hello wọ́n ní 18 ẹni sùúrù kí ló ṣẹlẹ̀ gangan 18 13 6 what 62 95 05 again 18 13 62 95 05 which bank is that? Access Bank. Mọ́mí ẹ̀ máa yọ ẹ máa orúkọ wo ló wà ń bẹ̀ orúkọ wo ló wà ń bẹ̀. ẹ yọ fóònù yẹn jáde abẹ́ kì í gbà láti àmì ò láìkí ọ. tó bá lọ jẹ́ tẹlòmíì ló já sí nǹkan. àìrọ ẹ̀yin ẹ̀jẹ̀ ẹ̀ ló fà wọ́n lákàá nọ́mbà yín ò kọ̀rẹ́ tí ẹ̀ máa ká nọ́mbà yín lórí. ṣé ó yá nísìn. Màámi. àṣà ní kẹ́ ẹ dárúkọ yín ẹ ní òní. hello Sodiq àbí wọ́n ló ṣe mistake Sodiq wọ́n ní ká tún pé ó yá nà mọ́mì àbí kẹ́ ẹ kọ́ jáde no hello ẹ kọ mọ́mì ẹ kọ account number yín jáde. ẹ̀yin ìyàwó yìí máa ń yọ̀ o wọ́n máa ń fowó bẹ̀ yín o ó ga o láyé ọ̀hún wọ́n ní ká ẹ sọ okay 80 18 ó yá ó ní ẹ máa pè lọ. 18 13 62 95 05. kò gbọ́. ó
ẹ jẹ́ wọn máa lọ, wọn ò ní ìdí owó. Oya, ope. Extend. 53 28 666 Rashidat, yes. Hello, have you done it? He has done it. Have you done it, Sodiq? Ó ti ṣe. 40 ló wà ń bẹ̀. Ẹ lè má rí ẹ̀ẹ́dẹ̀ fún látẹ̀wọ̀. Ẹ̀ẹ́dẹ̀kọ̀ dúpẹ́. Fún. Hello, Oya now, Balikis ló fẹ́ ka lẹ́tà yìí o. Balikis baby ló fẹ́ ka lẹ́tà yìí o. Balikis baby ló fẹ́ ka lẹ́tà yìí o. Baliki baby ló fẹ́ ka lẹ́tà yìí o. Láti bá lọ́wọ́ máa fẹ́ lè fẹ́ ka wúwo bá. Kagawo, Balikisu pepere pe. Ẹ jẹ́ wá ná lówó o, Balikis ló lówó ẹ̀. Balikisu ọmọ mami rẹ o. Balikisu pepere pe. We are the chosen generation, call for to show His excellence. All that require for God has given me. I know who I am. I know who God says I am. What He says I am. Where He says I am. I know who I am. I know who God says I am. What He says I am. Where He says I am. I know who I am. I'm walking in power. I'm walking in miracle. I live a life of favor. Cause I know who I am. Somebody say, oh, I know who I am. Good day, everyone. My name is Moshood Balikis Adedoyin Ajoke. I am here to present to you the marriage proposal. Dear Sir and Ma, greetings. We are happy to let you know that our son, Daniel Olamilekan Sodiq, has told us the love and relationship between him and your wonderful daughter, Habeebat Oluwashola. As we are fully aware that the relationship between him and your daughter, we have seen it right to formally bring this relationship to your notice and to seek your approval and blessings for your family, of your family. As we wait for your amazing response, we boldly assure you of our son's intention to take good care of your daughter. We pray that the good Lord will bless their union with grace, understanding, and peace. And through their relationship, our family will be strongly united. Thank you, man, sir. Lockdown. Well, here's a Nítorí DJ pé that ó has kà got ó the rí kà, jams on because of lock. that, má ṣe wá ní bàbá olódo, má ṣe wá ní màmá olódo, màmá dókítà, màmá lọ́ọ̀yà, màmá president ní káwa ó jẹ́, má ṣe wá ní bàbá olódo. Ìwé o, ìwé ní Balikisu kà. Hello, máa jẹ́ lọ sórí ìjòkó ẹ kò sí time. O ṣe wọ́n á ka tiẹ̀ náà. O ò ní bá wọn gbójú window sábọ́kọ lọ o. Now, ní sùúrù, má ìjọ sójú ẹ̀jọ̀ torí Ọlọ́run. Àwọn èèyàn fẹ́ ṣe fàájì bọ̀ this is the envelope. Àwọn ẹbí bàbá mi Omítúndé nígbà tó ń bọ̀, wọ́n kó àwọn ẹrù wọ̀nyí wá. Ẹṣin tó ṣíwájú Iṣu wà ń bẹ̀, gbogbo tí wọ́n fi dáná ní Yorùbá. Òun ló wà ń bẹ̀, lágbára Ọlọ́run kò ní jágbà mọ́. Ẹ bá ń
jẹ́ kò ní tó yín lẹ́nu. Ọwọ́ táwọn àpòwé yìí Ìgbà funfun lórí mi o. Ẹni bá wọ̀wẹ́ ó kà lọ. DJ, please, just give us some minutes. Jẹ́ ká ṣe handing over yìí jọ. Ẹṣin tó ṣíwájú ló gbà fún. Ẹṣin tó ṣíwájú ló gbà fún. Ṣíwájú ló gbà fún. Ó ṣe á dáa fún ẹ. Ìyàwó ẹ̀ ò dẹ̀ ní sálọ. Bàbá gbọ́, dáàdi etí yín ń gbọ́ re kò ní gbọ́ ibi. Àmín. Ìjókòó àgbà gbogbo àgbààgbà tó wà nílé Ọlátúnjí ẹ ó dàgbà ẹ dògbó. Àmín. Baálẹ̀ wọn ò ní pààyàn sóko fún yín. Àmín. Obìnrin ilé gbogbo àwọn obìnrin tó wà nílé bàbá mi Ọlátúnjí lágbára Ọlọ́run àwọn náà ṣerú ayọ̀ báyìí. Àmín. Àwọn ọmọkùnrin ilé leléyìí gbogbo àwọn ọkùnrin ilé àwọn náà Ọlọ́run á yàn fún wọn. Àmín òye Ìyàwó àwa. alálùbáràkà ìyàwó ilé gbogbo ẹ̀yin ìyàwó lẹ́yìn náà ṣe fọmọ yìí tẹ́tí ṣe oníbàjẹ́. Àmín. Bàbá gbọ́ etí yín ń gbọ́ re lé ní dáàdì kò ní gbọ́ bí. Ọwọ́ mi rèé pupa rẹ́súrẹ́sú ẹgbẹ́ náà wọ́wọ́ mi èmi kọ́ mo gbé tọ́rọ̀ o lágbára Ọlọ́run ojú òní tì wá o. Orin àwọn Kwara ni. Kwara. Sodiq. Ẹgbẹ́ náà wojú mi èmi kọ́ mo gbé. Sodiq. Hello. See those boys, those guys. The drummers. Please kindly appreciate them, please. I'm begging of you, please. Sodiq. We are begging on their behalf, Sodiq, please. I'm begging of you, kindly, please appreciate them. Ìlú lẹ́pọ̀ mi, ẹ gbọ́dọ̀ wọ́n mi. Ìlú lẹ́pọ̀ mi, ẹ gbọ́dọ̀ wọ́n. Ẹ pè fún o. Ẹ pè fún o. Ẹ pè fún ara yín o. Mi ò gbọ́. Hello. Hello. Ẹ̀yin ni ká ẹ pè fún ara yín. Ẹ pè fún ara yín. Hello, yá ẹ pè. 90 90 75 75 38 56 56 91 91 báǹkì wo? Opay Opay 90. Ṣé ti rí? Ó ti ṣe ẹ lọ chẹ́ẹ̀kì ẹ̀. Wọ́n ní ẹ lọ check Ẹ lọ wò orúkọ ẹni tí ó ṣiṣẹ́ níbi lé ní ẹ máa bọ̀. Ó yá ẹ sọ̀rọ̀. Orúkọ tèmi ni Adùn Weddings. Èmi ni mo wá gba iṣẹ́ mi báyìí lẹ́nu ṣùgbọ́n àwọn màámi àwọn ìyá olóríire abiyamọ àgbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ orúkọ tí wọ́n ní Alhaji Warimas Anibaba àwọn ìyá láyà Alhaja Anibaba Animatulai Anibaba àwọn ní Warimas alága. Bàbá wa ló wá wà nílé ní tá a jọjọ ṣètò bàbá wa. Àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Ayọ̀ tiwa náà ní ìdàpínlẹ̀. Ẹṣin tó ṣíwájú ló gbà fún. Ẹṣin tó ṣíwájú ló gbà fún. Ẹ̀yin tẹ́ ń ṣètò ẹgbẹ́ funfun. Ìgbà funfun lóró mi. Ìgbà funfun lóró mi o. Ẹni bá mọ̀ wẹ̀ ó kà lọ. God bless you. Subhana rabbika